Mata mi sara mi pa won da. Oníburú forí kàdé fìlà sorúkún do. Tó bá wọn lé ká gbádùn, tó bá yọ jára máa fi sí. Ups and down life no balance. Sky too high for the best to fly. Torí bá ṣe tó ló ṣe fọ́ lórí. Face my fears no panic o. Ẹ̀gbọ́n àdúgbò rọra pín mi. You get your problem and I get mine. Too much pressure fit to kill a man. Wọ́n ní kó ṣe tó. Olóhùn ò lè ṣe tó. Wọ́n ní kó ṣe tán tó. Olóhùn ò lè ṣe tó. Gbẹ̀gìrì lórí rẹ̀ sí. Kẹ́gbọ́n mi làgànà. Ojú ló pa sí láńgájì náà. Ìfà ló gbé wọn dábàá. Ilé akari iná dé sóbà. Tó ń bá wọn lé ká gbádùn. Tó bá yọ jára máa fi sí. Hey, Wi-Fi, gba. Cheers now. Boy, cheers. Cheers to good life. Sorry, boyfriend. The mistress area. So he called me to get boyfriend again. So he said, pack them. Enjoy it, right? It's fine. This one is with me and you know that this one is sweet. You are so original. Hey, who's this? Mama, okay. Hey! Kí ló ṣẹlẹ̀ náà? Kí ló ṣe fún ojú ẹ̀ fọ́ ní ṣọ́ onígbòdì àkọsílẹ̀sẹ̀ ni. Ṣé kò kì í ṣe ilé ọtí ilẹ̀ wà ní? Ṣé kò ṣe ilé ọtí ṣẹ́nu pípù ni mo wà ní? Ẹ máa take it easy now. What's the meaning of that? Ọ̀gbẹ́ni lọ́jọ́ kọ̀ọ̀kan bọ́ ẹnu ẹ̀ sọ jọ àbọ̀ kóṣìkò. Kí ló ń ṣe yín? Kí ló ń fọ́kì ṣe yín? Ṣé kí n da ọtí sí ẹ lórí? Ṣé kí n da ọtí sí ẹ lórí? Wọ́n kì í ṣẹ́ràn náà. Yóò kì í ṣẹ́ràn. Ṣé o mọ̀ nǹkan tó sọ ni? Ìyọ̀dọ̀ ọtí sí mi làwọn sọ ọ̀rọ̀ rere. Ẹ ṣe tó rí ẹlẹ́ṣin ní láti nà. Ẹ gbà náà. Nítorí bọ̀ tí fún mọ́rò. No, it's not done. It's not done. What's the meaning of that? Ṣé fẹ́ pa ni? Ẹ wá ẹlọ́jọ́ kan fílẹ̀. Ẹ fílẹ̀ ẹlọ́jọ́ kan ẹlọ́jọ́kọ̀ sẹ́ ẹlọ́jọ́kọ̀. Báwo bẹ́ẹ̀ tó gbé kọ́ pọ̀pọ̀lẹ̀. Ẹjọ́kọ̀. Mo sọ ma lọ bẹ́ẹ̀ fí mọ̀ jà lọ́wọ́. Aláyé ẹ̀wọ̀ ṣé gbogbo lẹ́mu ni àbọ̀tí. Oye kí n fọ́ ìwọ ló gbàgbọ́ lọ́wọ́ lóye kí n fọ́ lórí. Àwọn bẹ́ẹ̀ ń ṣe.
Ikú jọ̀gẹ̀dẹ̀, ikú ready. Ikú jọ̀gẹ̀dẹ̀, ikú ready. Ikú ọmọ pé. Wọ́n bí e. Sọ́rí tó ti fẹ́ jẹ́ kí n ṣubú. Kí ló ṣẹlẹ̀? Ó dẹ̀ ń bọ́ síta òun lọ. Ṣé kó máa jáde lọ ni? Ní sùúrù mọ́ bínú. Ṣé téèyàn bá jáde, ó yẹ kéèyàn nájú ni láàárọ̀ kùtùkùtù. Àbọ̀ yẹ kéèyàn máa jáde lọ. Ẹ níbo ló ń lọ? Ó dáa, èmi mú gbòòrò lọ ni. Má mú gbòòrò lọ báwọn tí máa ti ráwọn ọmọ mi, àwọn ọmọ ọpẹ́. Sáàmù ọmọ ọpẹ́, àwọn ọmọ G. Tán ti gbọ́ ọpẹ́. Tán má ti lè ní sọ, owó ẹlẹ́gbọ̀n àgbà ọ̀tọ̀ náà máa ń yọ tọ̀dọ̀ wá sí. Dáàdì Ṣẹ́gun. Wọ́n ti mọ̀ pé ẹlẹ́gbọ̀n àgbà àdúgbò là wà, wọ́n fún wa lówó wa. Dáàdì Ṣẹ́gun máa gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹ̀yẹ torí Ọlọ́run. Láì ṣe pé oníbì kan, ó yẹ oníṣọ́ọ̀bù síbì kan àbọ̀ ní ọ́fíìsì síbì kan tó ń lọ. Òun sọ pé àwọn ọmọ mi, àwọn ọmọ ọpẹ́, àwọn ọmọ ṣe gbà. Ẹyẹ ò ní sàsùn, ẹyẹ ń jẹ, ẹyẹ ń mu, akórìíra nìkan ni ò ní yó. Kò sí wàhálà fún wa lóúnjẹ kó tó bọ́ta. Àbí? Ìrìn mi ò jìnnà náà. Ṣèbí tí bá ti rìn bákan tí mi ò bá tètè ráwọn ọmọ pẹ́ ń gbòòrò mo lè wá wọn lọ lé èmi tó máa ń sá máa ń wò wọn nulẹ̀. Ìwọ ọmọkùnrin torí Ọlọ́run ṣó fẹ́ pa mí ni ṣó fẹ́ pa mí ni kí ló rí kí ni mi ò rí tó bá worí gbá mi sí gbogbo ọjà tí mo tà ti tán kí ló dé ìtí mo múra tí mo fẹ́ bọ̀ tá ń sìn mo fẹ́ lọ gba àwọn ọjà sórí gbá ni. mọ̀dà tí ọba yẹ kó dàpọ̀ mọ̀dà pọ̀ mọ́ra wọn sórí ọ̀tọ̀ ni pé mi ò fi owó oúnjẹ ẹlẹ́kìn tó fẹ́ mọ jáde ọ̀tọ̀ ni pé ọjà tó ń ta o ti jẹ gbárùn fúnra ara ẹ o wá ní o fẹ́ mọ rò mọ́ pé àbí inú ilé tèmi ń bì ló ń kó gbogbo nǹkan wá pé mi àtọmọ àti ìwọ lájọ jẹ gbogbo ìgbárùn. àwọn wo la wá jẹun. dúró ọjọ́ mélòó ló fi ń tọ́ ìkànnà ló fi ń sẹ́ǹjì kọ́lọ̀ ìkànnà. wo dájú Ṣẹ́gun mo fọlọ́ bí gbogbo ètò ìsọ̀rọ̀ máyì kínú tún bí mi jù báyìí lọ o máyì kínú tún bí mi jù báyìí lọ o. mo ní wọn mọ pé mi ń bá dáàdì Ṣẹ́gun mọ́ èmi ò fẹ́ dáàdì Ṣẹ́gun ọmọ àṣẹ níjẹ́ ibà Ṣẹ́gun. Ibà Ṣẹ́gun. Ibà Ṣẹ́gun. Ibà Ṣẹ́gun. Ibà Ṣẹ́gun. ẹ fowó wa lọ owó sì tó kàn mí owó oúnjẹ. owó oúnjẹ. ó gbọ́ ti pàṣọ ní ibà wá sílẹ̀. ó gbọ́ ti àyèké ló kọ ẹ̀ ní táyé kọ́rẹ́nsì ibà èṣù. kò sí wàhálà. Ibà Ṣẹ́gun. gbogbo yín náà là ń kí papọ̀ kò sí wàhálà bá dẹ̀ mọ̀ pé ò tí ì rówó fẹ́fẹ́ fún wa jẹ́ ká wọlé lọ ká lè yanjú ọ̀rọ̀ wa má yẹ ká kóra wa síta bí ọmọjọ́ mẹ́jọ. ní sùúrù sí gbogbo tó ń sọ níta yìí náà so owó etí gbọ́ sáwọn èèyàn tó máa ń gbọ́ gbogbo ohun tájọ ń sọ yìí wọn ní mọ̀ rò pé bóyá èèyàn jẹ́ ọkùnrin kan tó jẹ́ pé kò ka mọ̀lẹ́bí rẹ̀ kún. kò sí ìtókàn mi jẹ́ ká wọlé lọ ká lè yanjú ẹ̀ jẹ́ ká lọ yanjú ẹ̀ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó ló ká kù tó túká kó tó gba bí tiẹ̀ lọ kí tó gba bí tèmi lọ. inú ilé ni kí n sáà rí lọ. ní ìṣó ká lọ yanjú ẹ̀ kò ju bẹ́ẹ̀ lọ. mọ̀ sí Ṣẹ́gun. ṣé nǹkan mi wà ń bẹ gangan àbí ọ̀rọ̀ owó ẹ̀ nìkan ni. mi tẹ́ ẹ mọ̀ àti nǹkan mi àti ọ̀rọ̀ owó àti gbogbo ẹ̀ papọ̀. ó ti yé mi. já wọlé lọ jẹ́ ká lọ yanjú ẹ̀. bó ṣe ṣe gan-an sọ yẹ kí o mọ dójú tì mí láàrin. mi ìdójú tiẹ̀ jẹ́ já wọlé lọ ìṣòro ilé ká lọ yanjú ẹ̀. mo ti mọ ń tọ́ fẹ́ ṣe. kí ni mo fẹ́ ṣe. wọ́n mọ̀ kó owó nìkan kọ́ lọ fẹ́. wọ́n ló mọ̀ ó ti yé mi. ibi tó bá wẹ̀ kó rò sí. ó ti yé mi. ikú jọ̀gẹ̀dẹ̀ ikú rẹ̀ dín ikú jọ̀gẹ̀dẹ̀ ikú rẹ̀ dín ikú ọmọ pé. Bámidélé. ikú ọmọ pé ọjọ́dún ló ń parí. ṣáyé ló ń gbé ìṣá ṣé bí àwọn ẹgbẹ́ ẹ ṣé bí wọ́n ṣe ń gbé ayé ló ṣe ń gbé ayé ìṣá ìwọ ni mo bá sọ̀rọ̀ tó fi mí yan. wà á mọtí yó wà á dé lóru ó wá sọ fífo fence ó sọ dìṣẹ́ ó sọ rẹ̀ di Spiderman ìwọ ọmọ níbi nírun dúró ná ṣó fẹ́ pa mí ní Bámidélé ṣó fẹ́ pa mí ni mo dẹ̀ ń bẹ́ ẹ sọ títí ò ṣàjáwọ́ ṣé wàá tọ́ tíṣẹ́ ẹjọ́ múlẹ̀ ni ṣó fẹ́ kémi àti bàbá ẹ̀ ká freeze account ẹ̀ ni àbí ká gba mọ́tò lọ́wọ́ ẹ̀ mọ́tò náà tiẹ̀ dà mọ́tò tẹ́ pé gbogbo ẹ̀gbẹ́ ẹ̀ ló ti fi gbá dànù wàá kọ́ wa mọ́tò Bámidélé ṣàánú mi má jẹ́ kí n fojú sunkún ọmọ. Mọ̀mísí bẹ́ẹ̀ lè fojú sunkún mi. Àmì Ọlọ́run. Moreover Mọ̀mísí gbogbo ọtí tí mo mú yẹn kò ń ṣẹ̀bi mi. You understand? Mo kọ̀ ní láti mọ́tì kí n fi jíjà ara mi kí n fi wise up Mọ̀mísí. Ọkọ mi. Kì í ṣẹ̀bi èmi náà. Okay. You understand?
gbogbo ọtí tí mo mú yẹn ẹ má rí bí ìgbà tí mò ń ṣèkà fún yín ikú ẹ̀yin àti dáàdì ni mò ń kú lọ mọ́mí ṣẹ́rí tí n bá high mi lè control gbogbo nǹkan tẹ́yìn àti dáàdì kú lẹ̀ because ogun yẹn heavy fún mi láti fojú lásán ṣe mọ́mí moreover ẹ máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé mi ò puff mi ń fa bàbá ọ̀tọ̀ ẹ̀kẹ́ mọ́ lọ gbogbo nílé yìí á ti di sunsun. ó jẹ̀bi ó bá gbé kan kéré mọ́ kó gbé bíríkìlà mọ́ pẹ̀lú mo yẹn bá ẹ sọ ìṣòro ọ̀rọ̀ tó ń sọ ètò tiẹ̀ máa ń gbóòórùn ẹ̀ lásán bá mi délé ṣé àṣàánú mi má jẹ́ kí n fojú sunkún ẹ̀ ṣàánú mi. ẹ lè fojú sunkún àmì o. Mọ́mísí ẹ̀dán ní gbẹ̀yìn Òṣùgbò yes má dàgbà má dògbò òun làgbà lédè ń dùn Mọ́mísí ẹ lè fojú sunkún mi láyé. bá mi délé níwọ̀ ọmọ onígbàgbọ́ ibo ló ti gbọ́ kátàkátà ọ̀fọ̀ jágajàga tó ń sọ yìí. nǹkan tí mò ń sọ fún yín pa kí n high nìyẹn tí bá ti high gbogbo àwọn kíní ẹ máa ń wá inspiration ẹ máa ń wá ẹ má wọrí wà pẹ̀lú. ikú jọ gẹ́rẹ́ ikú rẹ̀ dín ikú jọ gẹ́rẹ́ ikú rẹ̀ dín ikú ò mọ̀ pé ikú ò mọ̀ pé Portable. Ọ̀rẹ́ wa. Èwo ló ṣe? Báwo ni? Mo wà pa bẹ́ẹ̀ tó wà wá. Ló ń sùn lọ́sàn-án gan báyìí. Kí ló ṣẹlẹ̀? Màá sùn nígbà téèyàn bá ti ní. Lọ́sàn-án gangan báyìí. Téèyàn bá ti ní jẹ́ tó fẹ́ ṣe lọ́sàn-án, oorun ló kù. Jóná. Ṣé bí gbogbo èèyàn ló máa ń fi ọ̀sán ṣiṣẹ́? Alẹ́ èèyàn máa fi sùn ni. Kí wọ́n á lóde tí wọ́n ń bọ̀ sàn sùn? Èmi ò falẹ̀ sùn. Alẹ́ mo wà lójúṣẹ́ tó bá ń gbọ́ ìtàláwà. Ìtàláwà. Wọ́n fi yọ̀ǹdẹ̀rù bà mí. Èmi náà sí inú ilé. Ìtàlẹ̀ mi náà wà àjọ wà ń ta ni. Èmi ìtàlẹ̀ àjọ ti ń sọ̀rọ̀ yìí. Ìta yàtọ̀ síta. Èmi gangan ni mo wà ń ta. Wo bí tí aago mẹ́wàá alẹ́ bá ti lè lù báyìí. Mo ti wà ń ta. As a security man. Security was. Security man. Ṣé kìí ṣe kápẹ́ntà yìí nìkan ló ń ṣe? Kápẹ́ntà nìkan kẹ̀ ṣé tó bá yẹ pé kápẹ́ntà nìkan tó kì í bá èèyàn wájú mi báyìí tí mo dẹ̀ ń jẹ tí mo mú tó bá dàsìkò fàájì máa lọ ṣe tó bá dàsìkò oúnjẹ máa jẹ kó o gbàdúró nílé gbé bóyá mi fowó lẹ̀. Ǹjẹ́ mi máa ń rò ní pé bóyá ó ń ṣe gbogbo àwọn iṣẹ́ tó bá fẹ́ ṣe ní sọ́ọ̀mìlì tó bá ti ra gíná ló ti ṣe. Sọ́ọ̀mìlì àyànga sọ́ọ̀mìlì I'm a security man. Gbọ́ tó bá ti dàgọ́ 12 ọmọ tí o bẹ́ẹ̀ bá fò máa wọ̀n. Ṣé security man ni ẹ bá? Bọ́mọ kan bá rìn kùnrin iná dáhùn la rẹ̀. Security. 25,000 ni mo gbà lọ́sẹ̀. 25 naira. 25,000. 25,000 naira. ni mo gbà lọ́sẹ̀. Ní ọ̀sẹ̀ kan. Bẹ́ẹ̀ni. Ní oṣù rẹ̀ wá ń kọ́ yóò jẹ́ 100 bay. 100 bay. 100 bay. Mo dáràn. Tẹ́mi fi ń ṣọ̀rọ̀ àjà tèmi lóṣooṣù. Portable ọmọ tí ó ṣẹlẹ̀ yàtọ̀ Ọlọ́run tí bá tiẹ̀ lè ṣe káfíńtà jẹ́ kájọ mọ̀ sọ lóde hùn. Já máa jọ ṣe security hùn. O fẹ́ ṣe security? Bẹ́ẹ̀ ni mo fẹ́ ṣe mo lè ṣe. Ṣe onígbẹ́rẹ́ ọlọ́kọ̀. Bẹ́rẹ̀ ọlọ́kọ̀. Tí ó sin. Bẹ́rẹ̀ ọlọ́kọ̀. Mo lè ní gbẹ́rẹ́ àmọ́ ìlọ́kọ̀. Gbẹ́rẹ́ tó fi ọkọ̀ náà fi ń sìn. Ó sin. Ṣé gbẹ́rẹ́ ọlọ́kọ̀ yẹ̀yìn ló ń sọ ni? Ìní o. Àkàbá. Àkàbá. Oní. Ìní o. Ẹ̀wọ̀n ṣàpànà. Ẹ̀wọ̀n ṣàpànà. Ṣé o ní ẹ̀wọ̀n ṣàpànà? Ìní. Today. Kò sí. Ó lè sọ dẹ̀ ó lè sí ta o. Nígbà fi ń ṣe ta nìyẹn. Mo gbọ́ Portable jẹ́ àjọ wà ń ta kínú wájọ mọ́ dùn amúlùdùn. Inú mi dùn. Ìtàlá wa jẹ́ àjọ wà ń ta. Àjọ wà ń ta. Bẹ́ẹ̀ ni. Tó bá fẹ́ wà ń ta àfi kórí ẹ gbò. Orí mi gbò. Ó gbò. Kò sí gbẹ́rẹ́ tó lè fẹ́ kó ní gbórí lẹ̀ báyìí kó fẹ́ sinmi gbẹ́rẹ́ kó fẹ́ da odó mi lórí gan ń gbé lẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. 100 bay là ń sọ ń pa rẹ̀. Already. Bẹ́ẹ̀ ni. Owó oṣù tó máa kọ́kọ́ gbà ìlàjì ẹ̀ ní tèmi o. Already. Portable síbọ̀ rẹ̀ jọ ni wá mọ̀ ṣe bẹ́ẹ̀ mọ̀ ṣe bí ọmọ ẹ̀yìn rẹ̀. Kò yí sí kéèyàn tó mú ọ̀rẹ́ ẹ̀ lọ bí ó ti ń pẹja jẹ. Àbùkàkù tó wá fẹ́ kọ́ lẹ́jà pa. Èmi àti ẹ náà jọ mọ bá ṣe àwọn nǹkan mi náà wà tẹ pé mi mú mẹ́nu ẹ̀ wọ́n sọ fún ọ. Àwọn nǹkan fẹ́rẹ́fẹ́rẹ́ ni ẹ bá wọn kan àbẹ́ mú nǹkan bí kan. Ok tábà ara àwọn tó ń ṣe dẹ́kìn ládùúgbò àbí àwọn ọmọ yahoo kan ṣe bí ohun tá a mọ lọ bí dẹ́rù bá wọn ṣe bá mo jọ ń lọ bẹ̀ náà ni. Àníkún ni pèrègùn lásán ni mo fi ṣe o. Owó ọ̀sẹ̀ mi wà steady. Ṣé bó ṣe fẹ́ ṣe percentage rẹ̀ ni. Àbò mo ìfẹ́ kó lọ nìyẹn. Tó bá yẹ pé percent ni jọ lọ bẹ́ẹ̀ mo gbà bẹ́ẹ̀. Ó ti gbà bẹ́ẹ̀. Mo ti gbà bẹ́ẹ̀. Tó máa ṣẹlẹ̀ ni pé mo ti gbà bẹ́ẹ̀. Àmọ́ jóná
gbogbo ohun tó ń dárúkọ látẹ̀kan kíní gbẹ́rẹ́ ọlọ́kọ̀ wọn sàpàná túdé kíní kan ẹnu Gbénga Adébóyè lèmi tí wọ́n ń gbọ́rọ̀ àwọn nǹkan wà. Àjọrin dẹ́ndẹ́ rìn. irọ́ ni. pọ̀. ẹ mú jẹ́ lọ gbọ̀ngàn ni. láì mọye gbà. mo dáràn. jẹ́ngbẹ́ tí èlé. èmi gan iwin. kì í mọ̀ jẹ́ngbẹ́ tí èlé wọ́n mọ̀ ní dẹ́ndẹ́ nǹkan lọ́wọ́ gan. kí ló mọ̀. ṣé o rò pé ojúbọ lèèyàn fi ń ṣọ́ta fi hàn máa wà ń tanjọ́ mi torí ẹ máa dédé yílé okú mi máa lé wọn léré ni. irọ́ ni. àwọn òkú àgàgà òkútẹ́. àwọn òkú máa ń rìn ní. òkú tí o ti fẹ́ kú tẹ̀mí ẹ̀bọ́ ọmọ 25 years tọ́pa ó máa kun lọ bí àgbà òru. ó rí báyìí. ẹjọ́ ló ń rò àbò lórí burúkú ni àbò fẹ́ sinmi. lúwà má dàbọ̀. Portable. ọmọ rí òkú live dance. ọ̀rọ̀ ẹjọ́ wọn pọ̀ jù live and direct. ọ̀tọ́jọ́ wọn kú wọ́n ti pè ẹjọ́ ló máa rò kiri o. mo dáràn. ẹjọ́ yìí. gbogbo orí tó bá lè ṣe fún mi yàtọ̀ sí kẹ́ ẹ pa mí gbogbo tẹ́ bá fẹ́ fara mi dá tí ò bá sí ẹran ara kankan mọ́ tó jẹ́ pé gbẹ́rẹ́ òka gbogbo ẹ̀ ẹsẹ̀ sí mi lára. o fẹ́ dòrìṣà. mo fẹ́ dòrìṣà tẹ́ bá lè bá mi sàpáta kúrú mo fẹ́ lóyún náà. bẹ́ẹ̀ ni. kò sí wàhálà n tó máa ṣẹlẹ̀ rí o ti seal deal done. ṣe bí 50% lọ sọ sí. 50 ni. ó ti lọ báwọn. ó ti lọ. bẹ́ẹ̀ ni. now n ta máa wá ṣe rè máa sọ fáwọn community. mọ sọ fáwọn community sórí látìgbà tí mo ti wà ní primary school lèmi àti àwọn community ti dàrú ibẹ̀ ni mo kọ́kọ́ lọ tẹ́lẹ̀ mo bá tíṣà fa wèrè wọ́n mú mi lọ commercial ni mo ti parí o wọ́n mú mi lọ community o. má wọrí irú ẹ̀kọ́ là ń sọ àwọn tó ní àdúgbò àwọn tó ń sanwó fún mi. àwọn kan tó ń kọ́ra wọn jẹ ni wọ́n ń pè nǹkan mi èmi rò pé community commercial school. irọ́ community commercial school ni irọ́ sáyẹ́nsì ni. tí school tiẹ̀ lèmi tiẹ̀ pé. irọ́ tí lẹ́sìn ni. ó sọ pé ó ti lọ. èmi ò lè ráyè ní weekend yìí o bóyá tó bá di next week. ṣẹlẹ̀ ṣọ́ọ̀pù tí bá pè yín ní next week ẹ máa wà available because mo mọ̀ yín ò gbà ẹ lè máa sọ pé ìyàwó mi o àǹtí ẹ sọ pé àǹtí ẹ ní pé àǹtí ẹ wà abroad kìíní kan èmi ò dé fucking care about gbogbo nǹkan tẹ́ ń sọ yẹn because ayé tí wọ́n lọ́wọ́ ayé tèmi náà lèmi náà dẹ̀ wà yín. Okay, baby. All right, baby, I love you. So, ọ̀rẹ́ mi, ibi tá à ń lọ yìí, má jẹ́ ká pẹ́ because. ọ̀rẹ́ òṣìwò ló ń pè. ṣé mi lọ́rẹ́? Ṣé kìí ṣọ̀rẹ́ mi ni? Bọ̀búkì. Owó ètò. Mo ṣọ́ ọ̀pọ̀ ọkọ̀ sísítà ìlú ń bá sọ̀rọ̀ yìí ṣá. Àǹsó tó bá jọ́kọ̀ sísítà mi kan. Àǹsó tó bá jọ́kọ̀ sísítà ẹ̀kọ́. Jọ ó ti ẹ̀rọ pé ọ̀rọ̀ yóò ní lẹ́yìn ṣá. Jọ. Ọ̀rọ̀ wo ló ń lẹ́yìn? Ọ̀rọ̀ wo ló ń lẹ́yìn èèyàn ti bẹ̀rẹ̀ nìyẹn? Pẹ̀lú àwọn Yorùbá òṣì ọ̀rọ̀ yìí máa lẹ́yìn. Ṣé bí nǹkan tẹ̀yìn èèyàn mọ̀ ni pé ṣórí ọkọ sísítà mi yìí èmi àti sísítà mi là pàdé ẹ̀ ọdún tàdé pàdé èmi ló láìkì. Àǹsó. Èmi ló láìkì. Bó mo kọ̀ wò pé sísítà mi wọ́n ti dàgbà o. Wọ́n ti wọ́jọ́ gbóhùn wájú o jẹ́ kí n fi wọ́n lẹ̀ o kọ́ lọ fẹ́ kọ́ o. Wọ́n náà wò mí pẹ̀lú gbogbo ẹ̀ náà bọ́bọ́ yìí kò déyìn lẹ́yìn mi. Mo ń fún ní nǹkan tó fẹ́ mo ń sáfìsì ẹ̀ dáadáa. Ó dé fún mi nǹkan tí mo fẹ́ ń tọ́jú mi ọ̀rẹ́ mi. Yàtọ̀ sí yẹn bọ́bọ́ yìí ní kíní táwọn yìí lọ́wọ́. Bọ́bọ́ yìí gbé mi débẹ̀. Ó ń tọ́jú mi ó tún gbé mi débẹ̀ ó wá ní kí n filẹ̀. Mi lè filẹ̀ o. Bóyá kó má bínú. Mo mọ̀ ẹ́ kó ń tọ́jú ẹ̀ but nígbà tí sísítà ẹ̀ ti ń fẹ́ ó yẹ kó kúrò lórí ẹ̀ náà. Sórí ìgbà tó ń dò tí ń hàn nù ohun ẹ mo ti mọ̀ pé mi àti ẹ̀ máa ní problem. Ó lọ ṣí ara ẹ̀ báàgì tó gbé dání èmi mo ní wíìgì tó wà lórí èmi mo ní ẹ̀kan sísítà ó dẹ̀ ṣe máa yá wíìgì mi tó bá yẹ pé òun ò tọ́jú mi kò fẹ́ mi lówó ìwọ máa rí nǹkan gbà lọ́wọ́ mi jọ fi tiẹ̀ ṣe tiẹ̀. Kí là ń sọ? Kò sí nǹkan tó kàn mí nǹkan tá à ń sọ ni pé nǹkan tí mò ń jà láti jẹ́ kó mọ̀ ni pé fi tiẹ̀ ṣe tiẹ̀ nǹkan tí ò bá kún ẹ̀ má dà sí jẹ́ kó rí ẹ̀ pé ó dẹ̀ yẹn advice stupid advice tó yẹ kó advice ọ̀gá jẹ́ ká lọ bí táwọn lọ tó bá wọn kó lọ́mọdé ká padà sínú ilé. Ìjọ kí là ń sọ? Wàhálà tiẹ̀ nìkan tí ò bá kún ẹ̀ ló máa ọ̀gá kó ṣì dànù jọ. Ikú jọ gẹ́rẹ́, ikú rẹ̀ dín. Ikú jọ gẹ́rẹ́, ikú rẹ̀ dín. Ikú ò mọ̀ pé.
sórí tó bá ń gbọ́ amúra lójókòó yìí o. amúra àwọn èrò ló ń jẹ́ bẹ́ẹ̀. àwọn ọlọ́pàá tán máa ń ká amúnísàn sí lọ́wọ́ ni tí amúnísàn máa ń wà lọ́wọ́ wọn iná ń pè ní amúra. àyè kí wàá ní tiẹ̀ tó ń fẹ́ máa kó bọ̀ sí wọ lọ́wọ́. ìbọn èmi náà fẹ́ iṣẹ́ tèmi fẹ́ fi ṣe ló gba kí wọ́n máa kó sí mi lọ́wọ́. bàbá Ṣẹ́gun tó fẹ́ máa jalè. èmi. ó mà ní dáràn ó ti lọ kégbékégbé ó ti fẹ́ fọ ẹ̀wọ̀ ẹgbẹ́ burúkú. ìyá Ṣẹ́gun kí jó lóru gbogbo rárá ro mi tí máa jalè ṣé ọlọ́mọ jẹ́ ń jalè láyé tí mo wáyé èmi ò lè jalè o kàkà kí n jalè máa kúkú dẹrú o. ó dà kí ló fẹ́ fi bọ̀ ṣe. èmi mo sọ fún ẹ mo ń fi tìdùnnú tayọ̀tayọ̀ mo fi ń yọ̀ fọ pé tó èmi o Àlàní o ọmọ oníyà omi bi o mo ti gba iṣẹ́ vigilante o kì í wá sí vigilante ordinary vigilante nìkan bí o ṣe pé CSO ní mi bẹ̀. bẹ́ẹ̀ni. iṣẹ́ vigilante. bẹ́ẹ̀ni. ló ti gbà. mo ti gbà kò sí bó mo lè náà ṣe lè sí èrè tó máa mú. ó fẹ́ máa mólè. ṣé wọ́n lóògùn ni. ṣé mo gbọ́ sórí oorun àsùpọ̀ ní mo fanú orí o ó mọ̀ mí tán o ó kàn mọ díẹ̀ ń bẹ̀ ni o ọmọ díẹ̀ ni o Àlàní ọmọ òsè pààrọ̀ Àlàní ọmọ òsè pààrọ̀ tán ọmọ òsè pààrọ̀ bẹ̀ sọ̀rọ̀ pé bóyá lásán ni mo gbóná bí ẹlẹ́gùn Ṣàpọ̀nná o Ṣàpọ̀nná gan ò gbóná bí ẹlẹ́gùn ẹ̀ o. lọ́rọ̀ kan ṣẹṣẹ́ ti gba ṣẹ́ ọdẹ. mo ti gbà mo gba vigilante léè tó jẹ́ pé kódà tọ̀dọ̀ mi tó ní ránkì. ó ní ránkì. 15B ní lọ́sẹ̀. 15B. mo sọ̀kì ẹ̀ ìsọ̀kì o. 15B ní lọ́sẹ̀. 15B ní lọ́sẹ̀ kan lọ́sẹ̀ kejì 15B lọ́sẹ̀ kẹta 15,000 lọ́sẹ̀ kẹrin 15,000 ọ̀yá plus gbogbo rẹ̀ pọ̀ sórí 60B. ó jí 60,000. bẹ́ẹ̀ni. Olúwa ṣeun gbà yẹn. ọ̀hún gbà mí gbọ́nù. mo ti gbẹ igbó òun ṣáà ti sọ̀rọ̀ Olúwa ṣeun. wàá mọ ibi tẹ́mi ti nílò ìrànlọ́wọ́ tiẹ̀ rí sọmọ pé kò sí tájọ wà fúnra fún ju kájọ wúlò fúnra mo lè wúlò fún ọ wọn náà lè wúlò fún mi èmi lọ sáà bí Ṣẹ́gun. mi bú fẹ́ lómi. àbí oníbàbá mi kò Ṣẹ́gun. gbogbo yìí náà ni. gbogbo yìí náà sì máa pè mí ibà Ṣẹ́gun màmá ẹwà ń bẹ orí yín wà ń bẹ kìnìún gbogbo ẹ wọn náà ni mò ń gbé yín fún o. bẹ́ẹ̀ni. so ti yọ ok tó lè fẹ́ jà mí òun ni mo fẹ́ sọmọ pé olórin kan ní jẹ́wọ́ mùkádà sọ̀rọ̀ ẹ̀ 10,000 owó fọ́ọ̀mù téèyàn rà ń bẹ̀ tí yẹn bá tẹ̀ sí ra kì í ṣe pé wọ́n mú yẹn kẹ́yìn wọ́n kàn fẹ́ fi ṣe bí gàdí kan fi nǹkan ṣe nǹkan pé sẹ́ni síríọ̀sì òní fọ́ọ̀mù kì í ṣe pé wọ́n ní mú yẹn àbọ̀ mú yẹn wọ́n ti mú mi automatically bá wọ́n ti mú mi bá. 10,000. 10B. láti fi gba fún. ajé. ẹkùn. ní ìrè parọ́ mọ́. ojú fẹ́ ṣàfihàn ọgbọ́n tó gbowó lọ́wọ́ mi bàbá Ṣẹ́gun. èmi ṣé ti máa ń parọ́ ṣé ìní máa rẹ́rìn ni. ó ní máa rẹ́rìn o. ojú mi ọmọ rẹ́rìn mi ọmọ mi tí máa ti bẹ̀rẹ̀ rọ́bà yìí ojú mi ọmọ rẹ́rìn sáà ni. sọmọsójú mi bá go báyìí irọ́ kankan ò sí bẹ́ẹ̀ nù. tí o ti yẹ kó mọ sísẹ́mù mi láti. ó dáa kò sí wàhálà ṣebí 10,000. 10B èyí. 10,000. ìwọ kan fi rìn mí lọ́wọ́. má fún ẹ kò sí wàhálà ọ̀sẹ̀ àkọ́kọ́ báyìí èmi ni màá gba 15,000 yẹn tó bá ṣe ń gbà báyìí kó gbà mí kó ni. àbí. pé ọ̀sẹ̀ àkọ́kọ́ ìwọ ni mẹ́kọ̀ọ́ fún àbí. èmi ló máa kọ́kọ́ kó 15,000 yẹn fún. sórí wèrè ọkùnrin onímọ̀ ṣiṣẹ́ lọ́wọ́ tí wọ́n wá níyàwó rẹ̀ ń pè ta ní kán bó ń sọ fún ìyàwó òun kó ń ṣiṣẹ́ lọ́wọ́ tó bá ṣe tán ta ni ó kó fún tẹ́lẹ̀. ìyàwó rẹ̀ náà ni. bí o bá kó fún dàrẹ́tì ṣé kò ní kó fi ń dàrẹ́tì. bẹ́ẹ̀ ni. ìyá Ṣẹ́gun ọmọ bó ṣe mọ́ ń gbà lọ ìyá Ṣẹ́gun. wá wọ̀rẹ̀ 10,000 máa kó lé ẹ lọ́wọ́. máa kó gbogbo ẹ̀ 15 fún ọ. èmi náà fún ẹ 10,000. tó bí bàtà ẹ pé èèyàn lọ sí kíní youth corps tó wá dé owó oṣù àkọ́kọ́ tó bá kọ́ gbà sọmọ pé àwọn òbí ní òkú ní kò fún iye Ṣẹ́gun. kò sí wàhálà mo ṣe ń wọlé lọ yìí mo lọ kó fún ẹni. èmi náà tó wá kó fún ẹnu lé. bàbá Ṣẹ́gun oríṣẹ́. jálọ ká. ọkọ mi ríṣẹ́ o. jálọ ká sórí tí máa kọ́kọ́ gbowó àkọ́kọ́ ìwọ náà ní kò wá fún. Olúwa lolùṣọ́ àgùntàn mi èmi kì yóò ṣàlàyé. Okay. Hey babes. Òun kánjú lóòótọ́.
ẹ tó wá rí bó ṣe ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan á lérò pé wàá ti dé ibi tó ń lọ by now ni. Yeah, actually mo ń take time mi ni mi fẹ́ kí n débẹ̀ kí n máa ṣe lọ máa dúró dé wọn mo fẹ́ kó jẹ́ pé tí n bá ṣe ń débẹ̀ báyìí káwọn náà máa dé or they should be waiting for me. ẹkùn akọ̀rẹ́ sọ pé ìyá wa dé. ó ti yé meanwhile tí mo bá ti ṣe tán bí tí mò ń lọ lọ́la màá kàn stop over ń bàdàn máa check booking. Gbogbo nǹkan tó ti ń kà sílẹ̀ ń sìn ká sọ pé a tó alẹ́ ọ̀la kó tó dé. Ìrọ̀lẹ́ or thereabout. Ìfẹ́ mi tílẹ̀ bá ti ṣú ẹ sọ́dọ̀ búkì please má fà lẹ́rìn máa bọ̀ lọ́tùnla. So mo lè sùn lóṣù yẹn. Of course you can. Thank you. She's a sister. Màá tẹ̀lé hug baby me over the night. Thank you. So I'll see you next tomorrow. All right. Yeah, bye. I mean bye. What's bye? Ta ló ń jẹ́ bẹ́ẹ̀? Ó dàbọ̀, kí ló ṣe tó ṣe báyìí náà, babe? Oh, ó dàbọ̀, just like that. Come and hug me, Joe. Silly you. Bye. I'm so good. Oh, ní miss me bó ṣe ń ṣe. No, I will. Why tí mi ò ní miss ẹ? Mi ò fẹ́ kó o ti ń pẹ́ jù bó ṣe yẹn. Okay, baby. Oh, gbé bàgẹ́ ni. Oh, bag. Ṣó ní sinmi. Gbé bag kó sinmi jọ kán lè mọ̀ pé balógun kan wà lẹ́yìn. Ìyàwó mi ní agídí. Agídí kí ni? Kò tiẹ̀ tẹ̀lé mi dé ta kán mi pé balógun kan wà lẹ́yìn mi. O jókòó síbẹ̀. Lémi ló ń jọ lémi. Má ní sára mi bá wọn oníburú fọ́rí ìkàdé fìlà sórúkún tó bá wọn lé ká gbádùn tó bá yọ jára máa fi sí. Ups and down life no balance. Sky too high for the best to fly. Torí bá ṣe tó ló ṣe fọ́ lórí. Face my fears no panic o. Ẹ̀gbọ́n àdúgbò rọra pin mi. You get your problem and I get mine. Too much pressure fit to kill a man. Wọ́n ní kò ṣe tó. Ó lóun ò lè ṣe tó. Wọ́n ní kò ṣe tán tó. Ó lóun ò lè ṣe tó. Gbẹ̀gìrì lórí ìrẹsì. Agbádá lórí sneaker. Yìí nínú ṣàwámà. Ọ̀kadà tó ń fa tírélà. Màrúwá fẹ́ ṣe bíi tìpà. Jọ́ lápọ̀n tí ó yọ. Kẹ́gbọ́n mi làgànà. Ojú ló pẹ́ sí láńgájì náà. Ìfà ló gbé wọn dábàá. Ìrìn àkàrí iná dé sóbà. Tó ń bá wọn lé ká gbádùn. Tó bá yọ jára máa fi sí. Ups and down life no balance. Sky too high for the best to fly. Torí bá ṣe tó ló ṣe fọ́ lórí. Face my fears no panic o. Ẹ̀gbọ́n àdúgbò rọra pin mi. You get your problem and I get mine. Too much pressure fit to kill a man. Wọ́n ní kò ṣe tó. Báwo ló ṣe ṣe tí o pàdé ẹ̀gbọ́n ẹ̀? Kí ni èmi tí mo ti wà ládùúgbò yìí for the past 45 minutes. Báyìí ṣe mò ń retí kó lọ tán báyìí kí n wọlé. Smart girl. Trust me. You know I can't wait to have you. Smart girl. Ikú jọ gẹ́dẹ́, ikú rẹ̀ dí. Ikú jọ gẹ́dẹ́, ikú rẹ̀ dí. Ikú ọmọ pẹ́. Ikú ọmọ pẹ́. Ìtọ́jú ló ń pa ìlú. Craft boy kókì lé. Iṣẹ́ gbowó, owó ṣeré. Everyday like a holiday. Ṣáná wọlé, kówó wọlé. Àwọn tòmí kájọlá kò ó ní kí n faraya. Àtúntò lórí garara. Owó ọwọ́ mi tó gara pa. Ṣèbóhun ló fẹ́ lálálá. Everything don play. Ọmọ máa lọ́nà gẹ́rẹ́. Jálọ bẹ̀rẹ̀ rẹ̀. Àríyá ló ní rẹpẹtẹ. Ó yá rẹpẹtẹ. Àríyá ló ní rẹpẹtẹ. Everything don play. Ọmọ máa lọ́nà gẹ́rẹ́. Lóore mi fà sọ láti dòdò.
get my love in rubber. This your figure eight, yo, girl is taking over. Iṣẹ́ gbowó, owó ṣeré, everyday like a holiday. Ṣáná wọlé, kó wọlé, àwọn tèmi kájọlá kó. Ó ní kí n faraya, àtúntò lórí gàràrà. Owó ọwọ́ mi tó gara pa, ṣèbóhun ló fẹ́ lálálá. Everything don play. Ọmọ máa lọ́nà gẹ̀rẹ́, jálọ bẹ̀rẹ̀ rẹ̀. Àríyá ló ní rẹpẹtẹ, ó yá rẹpẹtẹ. Àríyá ló ní rẹpẹtẹ, everything don play. Ọmọ máa lọ́nà gẹ̀rẹ́. Play. Olórí oko bábí. Play. Àkámọ́ máa ń dìbò. Play. Ṣàìbọ̀. Play. Jíde fẹ́ di àhá. Play. Jíde abátán. Play. Kìṣe kí sáyidi. Play. Ṣèyí solution. Play. Jókòó fún mi jọ. Mọ́mí kí ló ṣẹlẹ̀? Jókòó fún mi jọ. Mọ́mí kí ló ṣẹlẹ̀ náà? Ibo ló lọ? Ibo ló lọ? Wòran. Mọ́mí Fẹ́mi ló ń pè mí náà. Ṣé ọmọ rẹ kan jẹ́ làálàá àwọn ọmọ ẹ̀? Ṣé ọmọ tó bá lálùbáríkà ń fi làálàá? Kí ló ń láǹsì? Mọ́mí mẹ́rin tó ń pè mí náà. Fẹ́mi ló ń bá mi sọ, Fẹ́mi ló ń pè mí náà. Fẹ́mi ọ̀ làálàá àbí kí ni orí? Mọ́mí ẹ fún mi. Jókòó fún mi jáde, mo lè bẹ́ẹ̀ sọ́nà tọ́jọ́ yìí, kí ló ṣe náà? Ṣó fẹ́ pa mí ni? Jókòó fún mi. Ó yá lọ máa lọ́kọ̀ jẹ́ kí n máa wò ẹ́. Mọ́mí mi láìkẹ́ o. Mọ́mí mi láìkẹ́ o. Kí ló ṣẹlẹ̀ ọgọ́dọ̀? Mọ́mí kí ló dé náà? Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Dáàdì máa ṣe tí wọn, ẹ̀yin náà máa ṣe tí yín. Kí ló dé náà? Ẹ fún mi fọ́ mi náà. Ṣẹ́bẹ́ tó ń pè mí ni. Kí ló dé? Kí ló dé ìṣe báyìí fún mi? Tí mò ń bẹ́ẹ̀ sọ yìí, à ń gbọ́ òru ọmọ adìẹ lọ́wọ́ ọkú. Ó ní òun jẹ́ kóun lọ sọ àkìtàn lọ jẹun. Ṣé nǹkan tí mò ń bẹ́ẹ̀ sọ látọjọ́ ìkó? Kò yẹ kó wá tiẹ̀. Mọ́mí ẹ fi ọmọ kúlẹ̀, ẹ fi òru ọmọ adìẹ lẹ̀. Kí ló dé tẹ̀ ń threat life mi báyìí? Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Fọ ilẹ̀kùn yẹn kọjá. Kí ló dé? Fún ilẹ̀kùn yẹn kọjá bóyá ti tiẹ̀ ló máa ṣẹ ni o bóyá wọ́n ló bí mi ni o bóyá èmi ni mo bí ẹni òní ló máa mọ̀ lónìí ò lọ́bì kankan kí ló dé o fẹ́ pa mí ni mò ń pè ẹ́ lóru mò ń pè ẹ́ láàárọ̀ o dẹ̀ ṣe fẹ́ gbé etí tù ẹ̀ jókòó fún mi. Mọ́mí ẹ jẹ́ kí n receive call òun ló tún yìí ń pè mí yìí náà mọ̀kàn tó fẹ́ bá mi sọ mọ̀kàn tó mẹ́tẹ̀ yọjà pọ̀. Ó tún kúrò ní làálàá kó bọ́ sí Fẹ́mi afford kó wọ́ sí Fẹ́mi commissioner lónìí yìí ò lọ́bì kankan. Mọ́mí give me my phone. Mọ́mí, give me my phone. Tọ́kọ́ mọ́mí wọn náà wọn lọ́jọ́ lómi lórí ọmọ yìí tó yà lọ. Ìwọ lọ́wọ́. Stop all this now. Lẹ́gbẹ̀ẹ́ lójoojúmọ́ kó má mi yí ọmọ ìlọ́kọ̀ padà. Torí pé kíní kan lálágbé ló fi ń ná ló fi ń tì mí báyìí fẹ́ Bámidélé. Torí pé ọ̀rẹ́ ẹ̀ kan gbé ẹ ló fi ń tì mí ló ń tì mí torí pé ó fẹ́ jáde tí mò ń bẹ sọ. Ọlọ́run àjẹ́ kò gbọ́. Ọlẹ́dàá mi àjẹ́ kò gbọ́ gbogbo ẹ̀mí burúkú ẹ̀mí nílé inú ọkọ̀ yẹn Ọlọ́run bá mi ti jáde lónìí ò lọ́bi kankan. Má pa mí lónìí ò lọ́bi kankan. Mọ́mí it's okay now. Ṣé mo lè mú fóònù mi dání sí i? Fóònù èwo? Bámidélé má yẹ kí n wojú ẹ. Ṣáṣì wà lórí ọ̀rọ̀ yìí náà ni. Bámidélé má yẹ kí n wojú ẹ. Packaging, let me do the packaging. Let me do the packaging. I'm ready to get you ready, and I'm ready to rock you steady. Now you pretty easy. I'm like Mr. WCC. Shorty mommy, tell lady. About you going in it, tell lady. Don't tell my mommy about this smoke and I beat. I won't tell daddy. People watch the video, yeah, dance to my hip hop classic. Keep on whining like Senorita. Go ballet, go bossita. Cause Adugbo me, don't repeat me, it's flow. Mini, money, mo the body of the lady. Mo be. I'm on the body of the lady. Mo be. Super mini kemacho, alujo mi kakumole. Super mini kemacho, alujo mi kakumole. Ọlọ́mọge tó máa lọ lálẹ́ yìí. Let me feel the packaging. Ọlọ́mọge tó máa lọ lálẹ́ yìí. Let me feel the packaging. Pararara fili lo lava. Pararara fili lo lava. Hey, Amarogo. Ẹ káàsán o. Baby. Báwo ni? Ṣé wàá pa? Ẹ káàsán máa. Báwo ni? Ọjọ́ mẹ́ta. Mom sí ńkọ́? Ọwọ́ àwọn ìwà. Tí mi sì ń gan o. Wo má bínú ọ̀nà pọ̀. Mọ́mì ńkọ́? Mímú sì lè ọjà ìdíyà. Mo dé hostel booking sìn. Mi ò bá booking, mi ì bá àǹtí ẹ̀ máa pa. Bóyá bí náà wà o. Ṣé o gbúrò wọn? Sister mi ṣe jáde nísìnyí, but Aunty Bukky, ajẹta ni mo ti rí wọn last, ó dẹ̀ pọ̀ travel. Bukky travel. Níbo ló wá lòun lọ?
Mi lè sọ bó possible kò sọ fún sister mi nǹkan tó lọ. Ikú ń jọ gẹ́rẹ́, ikú rẹ̀ dín. Ikú ń jọ gẹ́rẹ́, ikú rẹ̀ dín. Ikú ò mọ̀ pé. Ikú ò mọ̀ pé ọ̀tọ́dún ló ń parí. Bukky ló ṣe. Gọlọba lọ àbọ̀ àbọ̀. What goes around surely comes around. Talaba lọ àbọ̀ àbọ̀. Bukky. What goes around surely comes around. Bukky. Hey! Bukky kò lè travel láì sọ fún mi ó ṣe máa níbo ló fẹ́ lọ because ọ̀dọ̀ mi náà ló yẹ kó wá èmi ti sọ fún pé mo máa wá wò anyway jẹ́ kí n pè dó mo tún try láti pè kí n tó wá bí nọ́mbà ẹ̀ connect but then tún try ẹ̀ ń sìn. Okay, kí lẹ fẹ́ jẹ kí lẹ fẹ́ mu. Ṣe ní kòkè onígò ìgò ọ̀rọ̀ bọ̀. Ẹ jẹ́ kí n wò náà. Tí ò bá dẹ̀ sí o lè fún mi lómi mi. Okay. Fóònù ẹ̀ ló ríǹgì tí ò gbé yìí. Ó ṣe fóònù Bukky ring kò gbé. Mo láti pọkọ mi kí n sọ situation of things fún wọn. Àbí Bólú ti mọ̀ pé àbúrò ẹ̀ wà bíbá ẹni. Kí mo fẹ́ ṣe o? Kí mo fẹ́ ṣe? Bukky ò dẹjọ́ ò tẹ̀ jí padà. Bukky ló jí padà. Hello, Bólú. Hello, dear. Ọkọ mi. Ṣé wà okay? Ṣé mọ̀ pé mo ní mo máa stop over ní school Bukky. Mo ti wà ń bẹ̀ ń sìn, mi ò rí ní hostel ẹ̀. Mo tiẹ̀ tún ti wá wo ní shop kan tí òun àtọ̀rẹ́ ẹ̀ ti máa ń ṣeré ń bì báyìí. Wọ́n bá ní ìjẹta làwọn ti rí Bukky last ó dàpọ̀ travel. Wọ́n wò wípé travel kẹ̀. Níbo ni Bukky fẹ́ lọ? Mo tiẹ̀ ti pé at a point in time phone ẹ̀ ò connect. Bó ti wá ring nsìn kò dẹ̀ pé. Yẹ kò gbágo ni mo ṣe ní kí n pè yín o. Ìyẹn ò wá ní kó wà worried. Ó possible bí ó bá àwọn ọ̀rẹ́ jáde or something. Or kó má sí ibi tí phone wà. Yeah, I got you. Má bother rẹ̀, okay? Pẹ̀lẹ́, kò kí n ṣe ọmọ kékeré. She will be fine. Okay dear, thank you. Ẹ ṣáàjọ ẹ̀yin náà ṣe bẹ́ẹ̀ ní nọ́mbà ẹ̀yin náà ẹ bá mi pè ẹ jẹ́ kó mọ̀ wípé mo wà ní campus wọn mo ń look out fún tó bá wà within kó pè mí so a máa lè ríra. Alright dear, màá túbẹ̀ sọ̀rọ̀. Okay dear. Alright darling, thank you. Love you, bye. Ikú jọ gẹ́rẹ́, ikú rẹ̀ dín. Ikú jọ gẹ́rẹ́, ikú rẹ̀ dín. Ikú ò mọ̀ pé
ikú ọmọ pé tọdún ló ń parí. mo mọ̀ pé dọ́là tó ráìsì òkè yẹn ó máa pọ̀pọ̀ púpọ̀ lẹ̀ bẹ́ẹ̀ ni ó lè má dúró lórí 30,000 500,000 àwọn ọmọ yòó tí wọ́n á ní dúró lórí múlẹ̀ kékèké. kéyìn ọmọdé tí wàá fàyà àbúrò ìbò yẹn rí. fáyín gẹ̀ ní ìwò gbogbogbò. ẹ wá ẹ̀yin ló pa mo ń pa ẹgbẹ́ lámàdé bẹ̀tẹ̀ máa sọ pé ó ti di gbáù nìyẹn. a ní kò wá. amọ̀pẹ́ yín kọ́ bọ̀ ẹ wá fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ yín ni. ká wá. ẹ wá ẹ lè help nǹkan tó wà nílẹ̀ a kò fẹ́ béèrè one or two things. ọ̀gá mo pẹ́. no a kò fẹ́ béèrè one or two things lọ́wọ́ yín ni. ok. àmọ̀ kankan pẹ́. ẹ wo bí ẹ farabalẹ̀. kí lẹ lè sọ fún wa ń pa ẹni. ọ̀gá níbi tó lè dé ní gbogbo àdúgbò yìí kò sẹ́ni tó máa méjì ìbejì ni wá àti pé náà ọba kíso ni wá ẹ wò kọ́ gbìyàn gan ni wá sí àdúgbò yìí ní òun a máa mọ̀ bẹ́ẹ̀ ni ẹ̀wọ̀ ẹni tí mò ń wo yìí. ẹgbẹ́ yẹsà external lè máa jẹ ẹ wò kí èèyàn kó dé ìlú ìlú ní èní a máa mọ̀. wàá pọ́pùlà gan kì í sún rárá. ó dàbí pọ́ lu eléyìí ni o. ok all right. Hello. Yeah, we need an ambulance backup. Our name is Shomorin, yeah. Èmi kì yóò ṣàlàyé ni ọmọ mi dùgúlẹ̀ ní pápá oko tútù ó tú ọkàn mi lára. Hello? Láti bọ̀. Búkì! Ikú jọ gẹ́rẹ́, ikú rẹ̀ dín. Ikú jọ gẹ̀rẹ̀, ikú rẹ̀ dín. Ikú ọmọ pé ikú ọmọ pé tọdún ló ń parí. Bólú sọdún tó máa ṣe tó lè bára jẹ ṣàṣà ó ṣe ń dùn ní ìgbà wọn náà ọjọ́ àti kan náà ọjọ́ àti kan náà. Mo lè fi aṣọ ẹ pé lórí ikú àbúrò ẹ ló ṣe lọ́wọ́lọ́wọ́ yìí àwọn ọlọ́pàá ti ṣe gbogbo lórí ẹ̀ láìpẹ́ láì jìnnà wọn àti àwọn aṣèbí yẹn àdàbà fi mọ̀ lọ́rùn tó ti bọ́s wọ́n dé ní búkì náà wọ́n yóò fún wọn ọwọ́ àpò lórí ẹ̀ ọ̀rọ̀ àdọ́gbọ́n náà dẹ́mu náà ní gbogbo ìjọsìn ẹ̀dá kò lórí wọn sọ́ọ̀fì pọ́sibò tó ti ọ̀ fún àtẹ̀wọ̀n gbọ́ ọkọ̀ balẹ̀ ẹ̀ má sùn dùn mọ́. Búkì Olúwa Bùkọ́lá dé mọ̀ pé mi àti ẹ méjì pọ̀ dọ́wọ́ iná ni ó wá ṣe báyìí fún mi òbí mi lè débi ní kọ́. má fẹ́ òun ṣe rẹ̀ ní ṣe má fẹ́ kó ṣe rẹ̀. Òkú wálé èyí sọ pé ọwọ́ máa tẹ àwọn àṣeyẹmí ọwọ́ máa tẹ àwọn àṣeyẹmí ṣé tọ́wọ́ bá tẹ àwọn tó ń ṣiṣẹ́ mi ṣó máa dáàbò mi padà fún mi ṣó lè dáàbò Kọ́lá padà ní ẹjọ́ ìṣàánú mi. Fẹ́mi sórí ọ̀tún alẹ́ ọlọ́kàn jù ẹbí ọkùnrin sọ obìnrin ìyàwó ẹ̀ wọ́n ṣe bí wọ́n ṣe obìnrin ṣe tó lè jẹ àbúrò ẹ̀ lápè tí wọ́n má fi mi sí ìbọn wọn jìnnà sí ara wọ́n lọ sí ẹ̀ ṣe ọlọ́run bá wá ṣe. Olúwa lolùṣọ́ àgùntàn mi, èmi kì yóò ṣàlàyé ni. Ọmọ mi dùgúlẹ̀ ní pápá oko tútù, ó tú ọkàn mi lára. Ọmọ oró mi. Yeah, ibo ló wà náà. Alpha. Ṣé bó sọ fún mi pé o ti débẹ̀ máa jọ yẹn sìn náà.
bá mi sọ̀rọ̀ ibo ni wọ́n wà wá sọ́bi tó wà fún mi bẹ́ẹ̀ láì wà náà. Honestly mo ti ń bọ̀ Ọlọ́run. Má bọ̀ jàre. Wà bá mi ó tún ti bẹ̀rẹ̀ scope ẹ̀. Scope ẹ̀ báwo mi lè scope ẹ̀ náà. Àbá. No jáyé lọ gba nǹkan tó bá fẹ́ máa rí. Kí ni gbogbo yẹn kémi máa mọtí lọ kí máa mọtí lọ ò ń bọ̀ bóyá máa ń ṣe as usual àbí. Ṣọmọ it's been 2 weeks now ṣọmọ. No mi scope ẹ̀ o mi scope ẹ̀ ṣe bó ṣe wọ̀n bẹ́ẹ̀ o má fọ̀ gba nǹkan tó bá fẹ́. Wọ́n ti fẹ́ débi àbí. Yeah. Ó yá mo ti gbọ́ ẹ mo wà ń bí. Okay now. All right brother all right yeah bye see. Kí ló ń ṣẹlẹ̀ now? I don't understand. Why is your friend coming here? And besides, what are we doing here now? Can't you go, let's go to a small private, someone better than this place. Babe. Can't we just be together? Babe, I understand that you don't like places like this. So just calm down. Already, it's been 2 weeks, and he's my best friend. Sure you understand. So, tí n bá sọ fún pé bí báyìí ni mo wà. Kí Fẹ́mọ́. Fẹ́mọ́ lala. Fẹ́mọ́ lala. Ọ̀rẹ́ mi. You don't wo. Alpha. 2 weeks, that be 2 years. Why are you like this? No. Kò ń ṣe bí mi. Why are you ẹbí ẹni? Má bínú. Kí ló mean pé kò ń ṣe fọ́ọ̀tì? Adé pé ẹ. Oru level wo nìyẹn náà? It's been 2 weeks. Wá lọ jẹ́ kí 2 weeks yẹn máa dàbí 2 years. Ọ̀rẹ́ mi ni ẹ̀ ṣé o ti ní best friend mi ni? Mo kò máa ti bínú. Má bínú àwọn parents mi ni. Ọlọ́run. So tí wọ́n bá ti ní àwọn parents tí wọ́n bá ti understand èèyàn bó ṣe máa ń rí nìyẹn. Ká ti gbà pé popsi mi báwọn ṣe máa ń ṣe nìyẹn. Mọ́mísí mi tí mo believe pé mi àti wọ́n jọ lẹ̀ pọ̀ àjọ fẹ́ràn ara wa o lè believe kankan. Ní 2 weeks ago tó ń pè mí bí fóònù ẹ ṣe rìn gí báyìí mọ́mísí mi dúró ti fóònù mi pé mi ò ní gbé fóònù yẹn. Wọ́n náà mi ní lọ́bì kankan àwọn tí ẹ tún ti ń pẹ̀ kó wá mọtí wọ́n ti ń pè ẹ́ wọ́n ti ṣe ó ní lọ́bì kankan pé mọ́mí ẹ jẹ́ kí n jáde ọ̀nà ò ní lọ́bì kankan sẹ́ẹ̀. O ti wọ́n pé jáyé dẹ̀ lè mi èmi máa ń yí pitọ́ ni. Ṣé rí ọ̀rẹ́ mi when it comes to our parents especially ṣòro àwọn ìyá wa wọn ò fẹ́ kí anything ṣe wá wọ́n máa ń wà overprotective ó máa ń bọ́ sí gógó. No táwọn ṣe fún mi yẹn ti ń pọ̀ jù náà wọ́n ti ń pọ̀ jù. Kí ló ń sọ náà? Ṣé gbogbo ìrọ̀lẹ́ mi náà ni? And besides, obìnrin mi ọmọ jẹ́, I mean abiyamọ, they are always protective. What do you expect? Òun máa sọ bẹ́ẹ̀. Ọ̀rẹ́ mi ìbò ló ti rí bòrò. Ibi tó ti rí ti bí yẹn náà ni. Ṣé kò lọ rẹ̀? Ikú ń jọ gẹ́rẹ́, ikú rẹ̀ dín. Ikú ń jọ gẹ́rẹ́, ikú rẹ̀ dín. Ikú ò mọ̀ pé ikú ò mọ̀ pé ọ̀tọ́dún ló ń parí. Dalabalo abo. What goes around surely comes around. Dalabalo abo. What goes around usually comes around. Ogun pa Ogun bá ń pa Ogun yè Ogun bá ń pa olè ọlọ́ṣà àbíkó Alani o ti pa o lè kíni ọmọ ṣífù ló pa ìjà ọmọ ta ni
ọmọ sífù ni. ọmọ sífù wo ọmọ sífù ni olè tó fẹ́ gun fẹ́ǹsì ọmọ fẹ́ gun fẹ́ǹsì ọmọ fẹ́ kún já ọmọ sífù tó nílé bí ni bó ṣe máa ń gun fẹ́ǹsì ní gbogbo alẹ́ tó bá ti lọ ṣe fàájì ní tiẹ̀ tílẹ̀ bá ti ṣú bó ṣe ń gun fẹ́ǹsì wọnú ilé wọn nìyẹn. mo dáràn èmi ò mọ̀ o ti wá pa báyìí èmi ò mọ̀ àdúrà lákòóbá wò lè lọ báyìí. dúnà wá bí ṣe bó ló láwọn kankan lọ́wọ́ bí àwọn àkábá bí àwọn túdé ẹ̀wọ̀n sàpọ̀nà ó lè bá ń fi pé ọ̀tá bọ́ta lára rẹ̀. ọ̀tá bá wù ní pọ̀tàbọ̀tà ṣé ẹni tí ọ̀tá wà nígbà ṣé náyẹ̀tà lára tẹ́lẹ̀ ni. mo dára àbúrò èèyàn wo ni mo wá gbà sí ẹ̀yìn báyìí. kí ni mo fẹ́ ṣe a lè sọ pé àwọn olè ló pa ni. alákòóbá ni ẹ o. a lè sọ pé òun lè yọ. a lè sọ bẹ́ẹ̀ wọ́n ti gbúrò bọ̀ gbogbo wọn máa tó bọ́ síta nísìnyí. mo dára. àbúrò alákòóbá wo ni lè yẹ. ikú jọ gẹ́rẹ́ ikú rẹ̀ dín ikú jọ gẹ́rẹ́ ikú rẹ̀ dín. Mr. Portable. Mr. Portable. Yes, sir. Ṣé ready láti cooperate pẹ̀lú mi? PD. Because òpó farapamọ́ fún ẹni tó máa wẹ̀ fún. Àti tẹ ọ̀rẹ́ yín nínú. Ó dẹ̀ jẹ́ kó yé wa wípé ẹjọ́ mọ̀ nípa bí ọmọ chief ṣe kú. Ẹ bára lẹ o. Ó ní ẹni tó gbé owó fún yín. Ó gbé owó fún yín pé kẹjọ kẹ bá wọn pa ọmọ chief. Ẹ̀sà bàbá wèrè gidi òun yàrá. Lọ má jà rí ògùn àdùnmọ́ ayé àti ọ̀run. Ẹ̀sà tí n bá mọ̀ nípa bí ìlànà ṣe pa bọ̀bọ̀ yẹn. Ẹ̀sà káwọn gbàrún máa lè bínú. Ẹ wo bí ṣe rí ọmọkùnrin yẹn àmọ̀ dáadáa. Àmọ̀ pé ọmọ èèyàn pàtàkì ládùúgbò. Tó bá dẹ̀ tí ń bọ̀ bó ṣe máa ń rìnrìn orú tí ẹ níyàn ó a lè mọ̀. Kódà ọ̀rẹ́ gidi ni wá pẹ̀lú ọmọkùnrin tí alálẹ́pàá yóò. Kó tó di pọ́n ní ká pa. Ọ̀ ní ká pa wọn ní ká pa ẹ kí n máa mọ bọ́rọ̀ bọ ní ẹ̀sà ṣe rí bọ́ yẹn nígbà tó wá tó bí ìjarun mo kàn gbariwo wọn àti bọ́ yẹn ní wúlò bá jẹ pàṣẹ léṣe pàṣẹ kí ló dé kí lè ń fa ló bá ní ẹ kò fún lówó ń bá ní kò fún ẹ lówó gbogbo ìgbà ní bọ̀bọ̀ ì máa ń fún wa lówó ó lè máa sọ owó lọ́wọ́ ẹ̀ lálẹ́ yìí kankan ó dé lọ ẹ ó bí ìgbà yẹn ló máa ti mú bọ́ yẹn sínú. Ok, torí ẹ̀ lẹ ṣe wá pa. ọ̀tọ̀ níbi tí mo wà mo ti wo àwọn kọ̀rọ̀ lọ mo kàn déédéé gbọ́ wúwa ìbọn tún ní ẹ̀kọ́ àpè ìbọn tó bá kẹ́lẹ́ mọ́ bí tí mo wà tó jí sí ni ó ṣé nígbà tó dé wúwa ẹ̀kọ́ bọ́ ẹ̀ṣẹ̀ wà ní wúwa látàpá bò mí bá eré aládé kí ló dé nígbà tí màá fi dé di mọ́tò bọ̀ báyìí mo ní àdé ṣé o mọ́mọ́ tó pa ẹ̀ ní ẹni bá ní ẹ ogun ògiri ni ó ṣe àjọmọ̀ ní bọ́wọ̀ ìṣe máa ń gun fẹ́ǹsì wọlé bá bẹ́ẹ̀ nìyẹn. ẹ sà ẹ̀hún tó wá ṣẹlẹ̀ bí sọ yìí pé bóyá àwọn èèyàn kan rán òun yẹn èèyàn lè ràn ọ̀rọ̀ ẹ̀ ò ṣe gbójúlé kò ṣe tẹ̀lé ẹ wo bí ẹ sà ẹ mú dáadáa ẹ fún bí ẹni fún sọ̀ni o tẹ bá fún wa jẹ́wọ́ ṣẹgbọ́n ṣe rí ń tèmi. ó dẹ̀ rí ńgbà tó pa. ṣojú mi kan ohun ni mo gbọ́ ẹ ọ̀pẹ ẹni tí bá gbóhùn bọ́ ìbọn ìbá ẹni tí ìbọn bá bà kò lè gbóhùn bọ́. Okay. That's okay. ẹ jẹ́ sà ẹ má bá sà ẹ sà ẹ torí Ọlọ́run ìjọ torí Ọlọ́run mo ní ìgbà tó ń bá mi ti ṣàlàyé tó yẹ kí n ṣe jẹ́. Mr. Portable. Yes sir. I'll be back. Yes sir. Officer ẹ má back officer Alani. àríwó eléyìí àfihàn bọ̀ lọ́rọ̀ ni anything tó bá ṣẹlẹ̀ ẹ sọ fún àwa. Ok, ẹ ti sọ pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ so tó bá ti fi lówó wà ṣe rí àwọn amúbá ṣe lè gbàjọba sọ̀rọ̀ tó lè temper justice with mercy pẹ̀lú yín ẹ̀yin kò sọ fún wa kí ló ṣẹlẹ̀ báwo ló ṣe ṣẹlẹ̀. ṣẹ́gẹ̀tì ta ló ràn yín kẹ́ ẹ pa ọmọ chief palẹ̀jọ planning báwo ló ṣe jẹ́ ẹ jẹun fún àwa. ẹ wo ọlọ́pàá kò fi Ọlọ́run bẹ̀yìn ẹ má kó rọwọ́rọwọ́ bọ̀ mí lọ́wọ́ ẹ jọ̀ọ́ ẹ wo níwájú Ọlọ́run àti èèyàn tíyàn gbọdọ̀ pè jẹ́ irọ́ ajé ń gbọ́ ogun ń gbọ́ mi ìlú mọ̀ọ́mọ̀ pa ọmọ ẹni tó gbà mí síṣẹ́ mo ṣe ó ṣèṣì ni ará olè àbí aráàta ni mo pè é. mo rí i pé o decide láti má jẹ́wọ́ but tó bá máa fi di Monday morning wà á ti magistrate lẹ́jọ́ máa ríra ó máa jí sí court ni ẹni tó bá dẹ̀ ti pààyàn tó pa ló máa pa. Now talk. Who sent you? I mean because mi ò mọ̀ bí odidi èèyàn ṣe wá di ẹran téèyàn mọ̀ọ́mọ̀ pa. Who sent you? Mo ti ń ṣẹlẹ̀. Are you ready to talk now?
Are you ready to talk now? Mo fẹ́ sọ̀rọ̀ náà. Ọ̀rọ̀ náà ni mo fẹ́ sọ. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí ọlọ́pàá kejì ẹ jẹ́ kí àwọn fún aláyè kẹ̀mídìrí báyìí lè ráyè báyìí sọ̀rọ̀. How dare you? Everything the officer saw. Officer, please. Thank you. Okay. Ṣé o lè sọ̀rọ̀ sí? Mo lè sọ̀rọ̀. Ẹ mú gbọ́ ẹ̀. Ṣé rí gbogbo tàbá sókè tó yí dóborí tọ́ba yóò bá rí tọ̀run rí o. Èmi ti gbà ọ́ nígbà òjò gba èmi náà nígbà ẹ̀rùn o. Ní àtòjú àtẹ̀wọ̀n. Ṣé wọ́n ní Nigeria Police Force tó gbà mí síṣẹ́ ni? Can you talk? Kó o sọ̀rọ̀ ni mò ń bèrè lọ́wọ́ ẹ̀. Talk! Are you ready to talk or not? Mo mọ̀ dáadáa, ó mọ̀ mí, mo mọ̀ ẹ́ dáadáa. Ṣé o mọ̀ pé irú nǹkan tó ṣẹlẹ̀ sí mi tèmi pààyàn yìí? Ìwọ náà ti pààyàn rí. Mo dáràn. Ó kó èèyàn rè. Yé. Okay. Ó yẹ rìkọ́ọ̀dù ni o. Ìwọ. Ẹ̀rí èèyàn tó pa ó wà lọ́wọ́ mi o. Mo ní evidence o. Olúwa lolùṣọ́ àgùntàn mi. Èmi kì yóò ṣaláìní. Olúwa lolùṣọ́ àgùntàn mi. Èmi kì yóò ṣaláìní. Ọmọ mi dùbúlẹ̀ ní pápá. Ó tú ọkàn mi lára. Dárí ẹ̀ṣẹ̀ wájú ọ. Dárí ẹ ṣàánú mi wọ́n mọ ìtọ́mọ̀ pé wọ́n nìkan ni mo ní òde ẹjọ́ torí Ọlọ́run kò tiẹ̀ máa mú wọn ọba torí Ọlọ́run ta ni mo jẹ torí Ọlọ́run má mi délé òde wojú mi má má ṣe báyìí má má ṣe báyìí má má jẹ́ ká yé yọ mi wọ́n nìkan iná nílé Ọlọ́run bá mi délé láti bá mi délé. ó ṣe àwọn tí kò nìkan ló bí lé ní àbí gbogbo ìgbà tọ́mọ bá ṣẹ̀ tí ń bá ní mo fẹ́ bọ́mọ wí ẹ má pa fún mi ìkànṣó náà ni mo bí ìkànṣó náà ni mo bí sórí bó ṣe bá yé ẹ̀jẹ̀ fúnra rẹ nísìn bí ọmọ yìí bọ́mọ yìí ṣe wà yẹn tó bá ṣáájú ẹ kú yóò máa ṣépè fún ẹ lọ́nà ọ̀hún torí wọ fúnra rẹ ló bá yé ẹ̀jẹ̀ sórí ọmọ tó bá dáa ní ti bàbá èyí tó bá kù díẹ̀ káàtó ti yẹ ẹni ẹlẹ́yà yín sì jọ kọ̀la kì í ṣe ni ṣé o ti gbọ́ torí mo mọ̀ pé wọ́n ló bá yé ẹ̀jẹ̀ ẹ pẹ̀lẹ́ o Mr. Bandele ẹ kó gbádùn ẹ máa jayé tí yín ayé ni ẹ máa jẹ yes ẹ máa jẹ ìyà ń jẹ yín wo sórí gbogbo òṣìṣẹ́ ń ṣe ẹ̀jọ́ nídìí bó ṣe wà yìí mi ò borúkọ àwọn bàbá mi jẹ́ mi ò borúkọ bàbá mi jẹ́ mo tún bíìdì orúkọ wọn sí tó tún fi ń nípọn sí tó ní wéètì tó bá dàbí ẹni pọ́n ló fẹ́ borúkọ tèmi jẹ́ màá fà á lọ́lọ́pàá lọ́wọ́ wọ́n á tì í mọ́lé bí oṣù kan àbóṣù méjì màá ṣe bẹ́ẹ̀. délé wọn náà gbọ́ràn torí ọlọ́ọ̀dẹ gbọ́ ṣàánú mi torí ọlọ́ọ̀ máa ṣàtò mọ̀ pé wọ́n nìkan iná ni délé fún mi jọ délé. ibo ni kí n ti bẹ̀rẹ̀. Fẹ́mi ẹjọ́ náà ṣé ẹ gbọ́ pé Búkì kú àbí because ọjọ́ tí Búkì máa kúrò ńlé
ọ̀dọ̀ yín ló sọ fún mi pé òun lọ àtìgbà yẹn àárí ẹ jọ̀nà ikú wo ló pa. Ókè ìkan tẹ́ fẹ́ sọ nìyẹn àbí kò sí wàhálà ẹ wo mo fún yín ní 24 hours tẹ́ ẹ bá provide èèyàn tó pa Bukky ẹ wo tẹ́ ẹ bá provide èèyàn tó pa Bukky èmi àti àjọ tẹsẹ̀ bọ́nu ṣòkòtò kan ni ẹ má wọrí èmi àti àjọ wà ń bẹ̀ máa pariwo yín fún gbogbo àgbáyé pẹ̀yìn lẹ pa Bukky ṣe gbọ́ bẹ́ẹ̀ yẹn kò sí wàhálà mo ti gbẹ má wọrí kò sí wàhálà mo ti gbàṣẹ no wàhálà kò sí wàhálà ẹ mọ̀ nonsense. Ikú jọ gẹ́rẹ́ ikú rẹ̀ dín ikú jọ gẹ́rẹ́ ikú rẹ̀ dín ikú ò mọ̀ pé ikú ò mọ̀ pé ọ̀tọ́dún ló ń parí. Ìyá ọgbọ̀n ọdún máa jóni lọ́wọ́ fẹ́lifẹ́li. Òkú tí mo sin ẹsẹ̀ ti yọ síta o. Ẹ̀wọ̀n rèé o. Báwo ṣe fẹ́ kóra mi kúrò nílé ìbá torí Ọlọ́run? Kí ló fẹ́ yọ mí? FM àṣkárí tó mòjé brọ́dà mi kí ló ń bọ̀ ládùúgbò mi yìí náà consider it done ọmọ ìyá má wọrí kò ṣeé pé consider it done of course na ó yẹ kó mọ̀ náà má wọrí fọkànbalẹ̀ ládùúgbò mi yìí o kò sófo kò sí kan tó ń bọ̀ gbàgbé ó yá nà. Ó ga ọ̀ bó lọ́jà ló lè bá lè sí. Sista mo fẹ́ ra búrẹ́dì o. Ẹ má bínú kí n má lọ fọwọ́ sí i. Àǹtí ẹ wà ọ̀rẹ́ yín kejì yẹn kọ́ tẹjọ́ máa ń wà lẹ́sẹ̀. Èwo nù wọn? Ọ̀rẹ́ yín pupa àǹtí Bukky. Okay. Ó travel lára. Ó tójú mẹ́ta tí mo rí wọn ni òun lè rí kó máa rí wọn lára ni. Ó travel. So anytime tó bá ti pè wọ́n ẹ má bá mi kí wọn. Kẹ́ni mo ti miss wọn. All right ma. Jẹ́ má jẹ ìjẹsà ẹ̀dá kan. Ẹnu sọ́hun tó bá jẹ tó ti yẹ sí ó bẹ́tà kó dákẹ́ ní ìfẹ́ gbọ́ any question. Ẹjọ́. So ojú báyìí lọ ojú báyìí lọ ló ń ṣe bí olórí burúkú ló ń ṣe bí ẹni tó ti ṣépè fún. Ẹ má bínú ẹjọ́. wọ́n fẹ́ máa wádìí nǹkan tí ó kàn ẹ́ ó sọ́ra ẹ́ lólùgbèjà. Ẹjọ́ asọ́tọ̀rọ̀ bà mí jẹ́ ni ẹjọ́. Asọ́tọ̀rọ̀ bá ẹ jẹ́ àlàyé tásọ̀tọ̀rọ̀ sì bàjẹ́ yẹn tí kú tó yá ọ bá sáré pa náà kò tí ì pọ̀ jù. Shut up, calm down and listen to me. Sórí ẹni tó bá ti ṣe nǹkan téèyàn kò ṣe tójú ẹ̀ bá rí nǹkan téèyàn kò rí ti pọ̀ jù. Ó pọ̀ jù. Ẹ̀yin bọ́ ìṣẹ́ nǹkan tó ṣẹlẹ̀ iṣẹ́ pọ̀ tàbí ṣe ìṣín lásán lélẹ̀ mi fi ìpẹ́ ẹrù ńlá kan ni ẹ wo ẹ̀yin ọjọ́ ilé ẹ̀yẹ ká lọ bẹ̀rẹ̀ iṣẹ́ gidi jọ. ẹjọ́ sà. ẹjọ́ sà. Wá kórí sókè, máa fọ́ orí ẹni. Olórí burúkú ṣoṣo. Move! Move! Do any, I'll blow your fucking head. Lie down! Come on, move! Wálẹ̀ jàre ta ló fọ́n wá ta ni. Move! Dákẹ́! Wá ta ni. A ní ọ̀tá fẹ́ wá kónú ilé yìí, ìtorí wá ṣe ẹni tí à ń jẹ náà. Àwa pa yín ni. Ẹ wo, tẹ́ bá fẹ́ ká pa yín, àfi tẹ́ bá cooperate,
Tẹ́ bá corporate, a máa pa yín ni o. Máa corporate. Gbogbo nǹkan tẹ́ bá sọ ni màá ṣe. Mrs. Tentie, èèyàn Chris Brown. Ṣé ìdè yẹn ràn? Bóyá ẹ máa kú lẹ́nu, bóyá ẹ máa wà láyé, ẹ̀yin lẹ máa judge ara yín o. You know what you're going to do for me? Yes, sir. Every goddamn phone tó wà nínú ilé yìí, I want it on the floor. Okay. Now! Okay, sir. Now! Okay, bring it out. This is my phone. Now! This is my phone. Oh. Put it down. Now, oh. Hey, Joseph. Hey, quiet! I do the talk. Olamide, your phone. Bring it for me. Where's your phone? Yes. Now! Yeah. Olamide, your phone. Hey! Now you put the phone. Hey, enough! This small phone, rárá. So this is the only phone to one nule yìí. Sure. I tell you, small phone. Big phone náà làwa. Small phone only, ní information lórí. Hey, listen to me. Tẹ́ bá dùn. A ṣì wà ládùúgbò yìí o. Okay. Neighborhood la wà o. Tí n bá gbọ́ pẹ́. Yes, sir. Guys, let's go. Yes, sir. Hello, please, man. Yes, sir. Ayé ẹni pé ń gbọ́rún tó ń sọ rí. O lè wọlé ọ̀dọ̀ mi. Ó wọlé o. Wọ́n wá jí rédíò. Ó jí rédíò. Wọ́n jí tẹlifíṣàn. Wọ́n gbé nǹkan kan. Wọ́n kódà àwọn òkòwò. Wọ́n ò kówó àjọ tó wà lọ́wọ́ mi, wọ́n ò gbà lọ́wọ́ mi, wọ́n tiẹ̀ bá wa sọ̀rọ̀ owó rárá. Wọ́n sì fọwọ́ kàn wọ́n fọwọ́ kàn mọ́ mi. Wọ́n fọwọ́ kàn mi o. Ọlọ́run mo máa dúpẹ́. Olúwa ṣeun o. Ọlọ́run mo máa dúpẹ́. Olúwa ṣeun o. Ṣé tí o bá jẹ́ pé mo wà ń rú bí ṣé kò lè wọ ilé ọ̀dọ̀ mi sá. Jìnnìjìnnì mú mi ó jà sọ pé ẹ kó fóònù ọwọ́ yín wá ìwọ mú fóònù ẹ wá ọyá sọmọ ẹ ní fóònù mọ́nàmọ́ mi ní fóònù ọ̀sẹ̀. Dúró ohun tó ń sọ fún mi ni pé gbogbo tán wá ṣe nílé ọ̀dọ̀ wa kò ju pé wọ́n wá gba fóònù lásán lọ. Ó gba fóònù ọwọ́ mi ó gbà tó. Irọ́ ni. Ó gba fóònù ọwọ́ wa o. Ó gbà o. Mo ṣáà máa dúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá mi o. Ó ti yé mi. Ó ti yé. Ó ti yé mi. Kò lè yé ẹ o máa wọ ní tiẹ̀. Ṣé kò ṣàṣìṣe láburú. Ṣebí kò sí nǹkan kan tó ṣe wọ. Kò sí nǹkan tó ṣe mí. Kò dẹ̀ sí nǹkan kan tó sọ ọmọ mi. Kò sọ ọmọ mi. Ó ti tán. Máa wòran tiẹ̀ wọ́n máa wọ. Mo ti gbọ́ ẹ jápà yẹn ti sẹ́gbẹ́ kan báwo dẹ̀ lọ́rọ̀ ti yín ń bí níbo lẹ bá dé báyìí. A sì wà lẹ́nu ẹ̀ àmọ́ mo nígbàgbọ́ pé olóòótọ́ yàn kì í kú sípò ká. Kì í kú o kẹ́lẹ́dá mi bá mi yọ ẹ́ kó ní gbogbo wàhálà tó kù sí yìí o. Ọlọ́run yọ mí Ọlọ́run ọlá pé mọ̀ ń pa ẹ̀ ní ṣe wàá mọ̀ pààyàn. Àbọ̀ jẹ́rìí mi pé mo jẹ́rìí ọkọ mi mo jẹ́rìí ẹ̀. Ọlọ́run kọ́kọ́ bí o ṣe rí ni rẹ̀ àmọ́ máa jáde láyọ̀ àtàlàfíà. Lágbára Ọlọ́run. Màá sì bẹ́yìn náà láyọ̀ àtàlàfíà. Lágbára Ọlọ́run lágbára ẹlẹ́dàá mi lágbára ẹ̀. Nǹkan kan ò ní ṣe yín. Lágbára ẹlẹ́dàá àwọn ọmọ mi wà jáde wá bá wa láyọ̀ àtàlàfíà. Ọ̀tọ̀ ní kọ́tà ń rọ̀ ọ̀tọ̀ ní kọ́tà tá a tún kó sí. O lè wọlé ọ̀dọ̀ wa. Wọlé o. Wọ́n á kó fóònù. Fóònù. Always hope you feel me. I'm here. Ǹjẹ́ o mọ̀ pé bá ti gbọ́n lé ọkọ la gbọ́n lé àlè? Meaning? Kò sí ìfun kankan tó wà nínú òròmọdìyẹ táwo di o mọ̀. I still don't understand you. Kí ló fẹ́? Gbogbo bí o ṣe ń gbọ́wọ́ tí òun ṣe bákan tó jẹ́ pé àwọn tó ń rán wọn jí tẹlifíṣàn wọn jí mọ́tò wọn jí rédíò fóònù ni wọ́n ń gbà káàkiri ó yé mi ó yé wọ náà. I still don't understand you. Gbogbo ohun tó fẹ́ ṣe ni pé gbogbo ohun tó jẹ́ evidence lọ́wọ́ mi ṣé mo fẹ́ gbà padà ni ó fẹ́ gbà padà. Ó ti lọ fà o Ọlọ́run. Ẹni bọ́lọ́pàá jiyàn. So nǹkan tó ń insinuate ni pé èmi ni mo lọ sílé ẹ̀ tí mo lọ jẹun ló lè bẹ̀. Èmi kẹ̀ ta ló lè sọ mi ò sọ bẹ́ẹ̀ o
mo kàn sọ fún ọ pé bá ṣe gbọ́nlé ọkọ la gbọ́nlé àlè. You are a fool. mi lè bọ́ jiyàn mi lè jiyàn. ọmọkùnrin yìí ó mọ̀ mí òun mẹ́ni tí ń bá tayọ̀ pé òun ò lè jẹ ń dá máa dájọ́ múlẹ̀ òun ló ń lọ lọ́kàn yìí mo mọ̀ ẹ́ dáadáa bí wọ́n ṣe mímí náà. mo sọ. Fẹ́mi yà jókòó. Thank you, sir. All right. Mo ń gbọ́ ẹ o. Sir, máa Mr. Alani ìwádìí jẹ́ ká mọ̀ wípé is a registered vigilante. Ìwádìí tún jẹ́ ká mọ̀ wípé àdúgbò tí wọ́n employ òun àti àwọn ará ẹ̀sìn yẹn olè ń dà wọ́n láàmú bẹ́ẹ̀. Now ẹni tí wọ́n ní wọ́n yìnbọn pa yìí ilẹ̀ ti ṣú time tí wọ́n sọ wípé kí wọ́n máa ti géètì wọn ó ti kọjá àwọn vigilantes wọ́n ti géètì already máa yí wá fò fẹ́ǹsì ìyẹn ní ta sọ pé wọ́n yìnbọn pa yìí ẹni yẹn ó fò fẹ́ǹsì ní ẹ bá mú bọ̀ ló bá yín fún ó lè ló pé. Now this man from my findings from our findings he knows nothing about ikú ẹni ṣebí nǹkan tí wọ́n sọ pé kó wá ṣe níbẹ̀ náà ni and again registered vigilante ni bí a ṣe ní jẹ́ kí irú máa yí pẹ́ ní custody wa òun lèmi wá plead fún because tí àwọn colleagues ẹ̀ tí wọ́n bá rí wípé ọgbà wa ló wà nítorí pé ó ń ṣiṣẹ́ ìlú àwọn náà máa ṣèmẹ́lẹ́ lẹ́nu iṣẹ́ wọn tá a bá dẹ̀ ní parọ́ àwọn ará bíi wọ́n ran police force lọ́wọ́ sáà. Fẹ́mi mo understand nǹkan tó sọ but kí ni nǹkan tí wọ́n feel pé ká ṣe lórí nǹkan tó sọ. nǹkan tí mi rò pé ká ṣe ni pé ẹ má rò ní rò pé bí a mú kọyìn níṣẹ́ sá o. No, I'm with you. èmi ò bá suggest wípé ká free mind. Oh yes, ká má ṣẹ̀ṣẹ̀ jẹ́ kí ọ̀rọ̀ yìí dé court. Oh good. Tí òun try láti explain tí n bá get it dáadáa ni pé bóyá ká free man Alani. Exactly sir. It's a pity because case tá à ń sọ̀rọ̀ nípa èyí kì í ṣe custody wa ní báyìí nìkan ló wà ó ti kọjá agbára tí wàá ń bí commissioner ti mọ̀ nípa case yẹn. I know. Commissioner dẹ̀ jẹ́ kí n mọ̀ wípé àwọn ní interest ní case yẹn. Yes. Commissioner so exactly tẹ́mi kàn mọ̀ ni pé definitely a máa ní láti refer case yẹn sí court tó bá dé court tọ́lọ́run bá ṣe tó bá rí lawyer tó competent enough tí yẹn lè defend gbogbo orú nǹkan tí wọn náà ti ń tra àti sọ yìí dáadáa because ọ̀rọ̀ wà nínú nǹkan tó sọ I am very sure wípé adájọ́ yẹn náà ó máa listen sí gbogbo kìíní yẹn so adájọ́ ló lè sọ wípé bóyá ó free tàbí kò free you understand and ọ̀nà kejì tí mo dẹ̀ túmọ̀ tí ó lè fi easy láti ní kí máa yẹn jáde tọ́rọ̀ yẹn fi ní dé court ó ní bóyá bàbá ọmọ yẹn tó bá lè padà lọ bá commissioner tàbí ó pe commissioner wípé òun ò ní interest lórí ọ̀rọ̀ kéèsì yẹn mọ́ o that is another way tí bọ̀bọ̀ yẹn fi lè kúrò ní ibẹ̀ yẹn without that ó máa dé court ó máa dé court ó máa dé court. Mr. Alani máa lọ sí court. DPO ẹ má bá mi sọ̀rọ̀ ẹ̀ mi ìfẹ́ mọ́rọ̀ security tó jẹ́ ìbáàjẹ́ ìjọba ló ń lò ìbáàjẹ́ pé wọ́n gbà látọ̀dọ̀ àwọn aládàáni security ní mi ìfẹ́ mọ̀ èèyàn kan ò lè pa mí lọ́mọ kó lọ bẹ́ẹ̀ wo ó ṣe mọ nǹkan tó ṣẹlẹ̀ mo ti pe CP máa pè é nísìn mi ìfẹ́ rí wọn o wọn náà fẹ́ rí mi kí ni tèmi àti tiwọn mi ìfẹ́ rí wọn court ní kájọ pàdé ń court bádájọ́ ṣe fẹ́ sọ pé ní tó pa mí lọ́mọ kó máa lọ free màá máa wò ń gbà yẹn mo ti dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ò ṣe ṣáà rọ̀rọ̀ òṣè mi kò kún ẹ́ court lèmi ṣáfẹ́ lọ tó bá ti bá adé court wọ́ padà lẹ́yìn wa fi tó kù lẹ̀ ó ṣe. Dádì Bámidélé Dádì Bámidélé ṣé kìí ṣe kéèsì ọmọ mi náà pé ilé lórí mi ò ní gbà ọ́ ẹ má yẹ kó fi kankan bẹ̀ yín o ẹ tó pọ̀ ọmọ mi báyìí wọ́n gbọ́dọ̀ pàdé. Ìyá Bámidélé
ó tiẹ̀ tọ́ sí ọ lẹ́nu kí ọmọ àní tán bá bẹ̀ mí kí n má gbà ta ló bá yí ọmọ òun jẹ́ gbogbo ìgbà tí mò ń bẹ́ẹ̀ sọ pé ọmọ ẹ bá sọ̀rọ̀ fọwọ́ gbọ́ ọyàn méjèèjì kó o fi bá sọ̀rọ̀ ǹjẹ́ ó bá sọ tí wọ́n bá sọ tó bá gbọ́ ni ṣérù tó ṣẹlẹ̀ máa ṣẹlẹ̀. ṣé bájọbí náà ni mo gbìyànjú. ok àjọbí ni àbọ̀mọ́ tó bá dá akọ́ni tiwọ́ bá èyí tí ò bá dà tẹ̀yìn ìyá ni àbọ̀ mọ̀ pé ọmọ ẹ tí ò dá wọ́n ló dé mọ́bí tó ti rìn tó ti pàdé ẹ̀ torí mi rò pé jẹ́ mi ni wọ́n kàn ló jọ mí ó jọ mí lásán ni kò yé mi. bàbá bá mi délé ṣé nǹkan tó yẹ kẹ́ ẹ sọ̀rọ̀ èmi ò ṣáà ní gbẹ́ o mi ò ní gbẹ́ tó bá mi lọ́wọ́. o má disturb mi torí mo tún rántí ẹni tí mo tún fẹ́ pè. kí n má disturb yín kò burú ìṣáà ní gbẹ́jọ́. hello mo fi swat. ikú ọmọ pé ikú ọmọ pé ọjọ́dún ló ń parí. ọ̀rẹ́ wọ́n sọ pé òkú òkè ń farapamọ́ fẹ́ tó máa sin. Yes. I'm in trouble. Trouble. ló ṣẹlẹ̀. tí case tó wà lọ́wọ́ wa yìí bá fi dé court ṣáàgbà wípé I am finished. tí wàá gbọ́dọ̀ dáa that man tó wà ní kọ́sọ́dé wa yẹn that vigilante yẹn tó pa ọmọ ṣífù yẹn tó wá dé court kí ló fi kàn wọ́n pẹ̀lú ti vigilante. kò dẹ̀ sọ fún mi èmi ni mi ò gbọ́. Stop. Tí kò máa ṣe ọpẹ́lọpẹ́ mi ṣe ìwọ lè ever di ọ́físà ní láìfẹ́. Obi. Sọ fún mi ọ̀nà tó fẹ́ gbégbà tó fẹ́ fi di ọ́físà. Tí o bá ṣẹlẹ̀ ní máa ṣe. Ó ní àdúgbò lọ́wọ́ ẹ̀ kí. Ọdún ọjọ́ wo ìgbà wọlé lómi máa ṣe. Ẹni tó tiẹ̀ kọ́kọ́ ṣe nǹkan fún yín ẹ tiẹ̀ kọ́kọ́ appreciate ẹ̀ náà ẹ dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ẹ á sọ pé ò ṣe náà ṣé ó máa ṣègùn wá sí ni. Torí ìrègùn la ṣe ń ṣoré o. Ó nìyẹn o. Oṣù fífọ́ rẹ̀ ò ṣe ègùn. Ẹ ló Búkì. Pẹ̀lẹ́. Báwo ni ṣé o ti wá ta ni? Níbo ló wá wà? 2 hours kẹ̀. Ó ti pẹ́ ju kí ló ṣẹlẹ̀? Ó mọ̀ pé kí n ti wà nílé torí tí ẹ mú ṣe wà ń bíbà yìí owó mo ń dúró dè o. Ọ̀rẹ́ máa kó pẹ́. Ẹ̀yà báyìí love you. Kòkòrò gbé nǹkan mi sẹ́nu wúyẹ́. Kòkòrò gbé nǹkan mi sẹ́nu wúyẹ́. Àṣà ní para wa. Bẹ́ẹ̀ ti ẹ rí mo jẹ́ rí ẹ. Fáyì kó tó wà lórí wọ́n bọ́ tó bọ́tù báyìí gan-an wọn pé ẹ máa kọ́ sẹ́gbẹ̀ẹ́ wọn fọ́ para. Kí gbogbo yìí tára ṣe náà kéèyàn lè dúró bíi ànáwà kó tó di kó da tọwọ́ ẹ̀ lẹ́ẹ̀ni. Ẹjọ́ èwo náà Búkì ló ń bọ̀ tó mọ̀ pé Búkì pọ̀ gan. Búkì àbúrò Bólú ni àbúrò ìyàwó mi. Àbúrò ìyàwó ẹ̀. Yes. Dùnà ṣé ọmọ yẹn ṣe o serious pẹ̀lú ọmọ lọ́tọ̀ ni? Ṣé o kò ṣe pẹ̀lú ọmọ yẹn? Mo ti serious jù. Ó gbọ́dọ̀ bá Búkì ṣeré kó má serious. Búkì nínú gbogbo èèyàn tí mo ti bá ṣe nílé ayé mi Búkì ló mọ kí ní ìṣe jù. Ká ní pé bóyá mo ti pàdé Búkì kí tó pàdé Bólú ẹ̀gbọ́n ẹ̀ ni honestly Búkì ni màá fẹ́. Àwọn yìí ṣeré kí ló ṣẹlẹ̀ máa ń bèrè lọ́wọ́ ẹ̀gbọ́n gbà mí pé dúná ṣé òdìdí lọ gba tírẹ́ẹ̀nì eré ṣíṣe ni àbí kí lè tó dá báyìí tọmọ yìí bá wà lókè tí mo fi dá tọwọ́ mi lẹ̀ ara máa wá balẹ̀ tán kò dẹ̀ sí nǹkan méjì itú tó ti pa lókè yẹn ni Búkì mi lè gbàgbé ẹ̀ nílé ayé mi wíwá mi tó bá rí tàbá wà ní díútì tí mo kọ́ ara rẹ́rìn músẹ́ mo rántí Búkì ni mo rántí àwọn eré tí Búkì wá bá mi dé ni wàhálà so kan sí tí mo rí pé ẹsẹ̀ wà ń bẹ̀ but kò ẹ̀ work out mọ́ sí ó ní ká ní pé Búkì lọ́kọ́ pàdé Bólú ẹ̀gbọ́n ẹ̀ àfẹ́ Búkì náà wọ́n tún pàdé ẹ̀gbọ́n ẹ̀ nìyẹn wọ́n tẹ̀gbọ́n ẹ̀ ẹ̀ ti wọ́n náà pé à ń plan wedding lọ́wọ́ báyìí à ń plan wedding fún ẹ̀mí èjì nítorí dáadáa o báwo ni wọ́n dé tàbí ìyàwó ẹ̀ wọ́n á jáde padà bọ̀ make sense now bó ìbáwọ̀ mi pọ̀ lọ́wọ́ ẹ̀ náà fọwọ́n ilé wọn bá tiẹ̀ lọ ó ti àwọn ará mọ̀ wọ́n kò make sense. ẹ tó pé wò ó ṣe rẹ̀ rí ni abomination ni kí ló jẹ́ bẹ́ẹ̀ ẹ torí pé ká má lè máa ṣe àwọn nǹkan táwọn èèyàn kan lérò pé bóyá kò dáa òun ló ṣe ń pè ní abomination just for us to stay away from that particular thing. Ládá tó wà nínú kéèyàn bá àbúrò àtẹ̀gbọ́n lájọṣepọ̀ lọ́ọ̀kọ̀ ó ṣe ládá kékeré. Ládá àgbàdà bó ṣe papọ̀. Mo ti put into practice tó ti ṣẹlẹ̀ sí mi ní dáadáa kò yẹ mo ti bá
Bólú ẹ̀gbọ́n mo ti bá ní àjọṣepọ̀ láàárọ̀ tó yẹ pé Búkì mo bá ṣe lọ́sàn-án kó ṣàjẹ́ ọjọ́ yẹn àwọn nǹkan tí mo máa experience ní dáadáa ó máa yàtọ̀ mo kàn déédéé gba kọ̀ọ̀kan tó yẹ kó máa provide owó fún mi tàbí kàn déédéé bówó lákàùntì mi gbà mí kò yẹ wọn déédéé padà pé bóyá àwọn ṣe mistake láti transfer owó sí mi. wọn lè kẹ́rẹ́ mọ̀ bọ̀ sá. kò ń ṣe kínní kò ń ṣe kejì kò ń ṣe kẹta o kí ni ò dáa ṣé mi mo kọ́kọ́ fẹ́ ṣe ni ṣé mo kọ́kọ́ fẹ́ bá àbúrò àtẹ̀gbọ́n lájọṣepọ̀ ni èmi kọ́ in the world èmi kọ́ in Africa èmi kọ́ in Nigeria kí ló ń ṣe ẹ́ kó ń bẹ́ẹ̀ ìwọ náà try ẹ̀ kó wọ́n máa ṣẹlẹ̀ sí ẹ. tèmi ni mo sọ fún ẹ mi ò fẹ́ wàhálà o tó ohun bọ́dọ̀ tó ní òun oníwàhálà kan ọmọ yẹn tọ́kadà kákẹ́ wọ̀tà búrò ohun tó ń jáde o kò ní tẹ̀kẹ́ sí pẹ̀lú ẹ o èmi lè pọ̀ kó lè parí ìjà mi fẹ́ wàhálà o. èmi já ròbó. tọ́kẹ́ mi lè ní àpẹ ẹ wọ̀ rẹ yìí o ó ti bẹ̀rẹ̀ wàhálà yìí nìyẹn mi ò ní mi wàhálà yìí máa parí ìjà pé every time o. ṣé èmi já ròbó àbí mo jẹ́ ọmọ kékeré tí màá fi jẹ́ kó mọ̀ pé mò ń bá àbúrò ẹ̀ lájọṣepọ̀. a ní kò dáa bá tó máa tọ́ mọ́ padà mọ́ kò dá ń jẹ́. ọ́fíìsà kò ń bẹ̀ kí ló ṣe ẹ ṣe nígbà tó wà intelligent being ló máa ń ṣe ọ́fíìsà easy. àmì òṣèré aṣẹ́wó jẹ́ kó gbá ẹ̀ mú. báma. ó sọ fún mi. kí ni mo sọ fún ẹ kí ló ṣẹlẹ̀. ó ṣàrántí àbúrò ìyàwó mi tó kú. yes. ọ̀dọ̀ mi ló kú sí. ọwọ́ mi ló kú sí. mi ò mọ kankan pa kú ẹ o mi ò mọ ibi tó ti ń bọ̀ mi ò mọ bó ṣe rìn tó fi kú. báwo ni mo ṣe fẹ́ sọ pàbúrò ìyàwó mi kú sọ́dọ̀ mi ó kú sínú rúùmù tèmi àti ẹjọ́ wà láìṣe pé bí àsìsítà ẹ̀ mọ̀ sí ẹ̀gbẹ́ ò mọ̀ pé ń bọ̀. so òun wá kú àbúrò ìyàwó ẹ̀. no mi ò mọ kankan pa kú ẹ ṣùgbọ́n kan tí mo ṣàlàyé sílẹ̀ ni ibi tí mo lọ gbé sí tí mo lọ jù sí ibẹ̀ ni máa vigilante yìí ti rí mi ká tó rí ká tó sọ máa yìí ti ní fídíò gbogbo nǹkan tó ṣẹlẹ̀ àmì mọ̀ pé irú mọ́ yẹn náà lè smart bẹ́ẹ̀ òun ló fi ń tẹ́tì mí sí i o gbà mí o mi mọ̀ kó tí mo fẹ́ ṣe o. sórí ìtọ́ọ̀dẹ̀ dúró yìí aláàtì wọn wá lọ́wọ́ ni because lójú ọ̀rẹ́ mi dúró tì mí ẹni mo ti jù ní. ẹ̀fọ́ tọ́lẹ̀ dé bójú ọ̀rẹ́ bá mú ẹni tó ṣẹlẹ̀ sí ẹ as friend ó ṣe àṣẹ mi náà ṣe àṣàn. ibi ṣe fọ agbájé ni máa yẹn pa wọn. òun ni. kéèsì tó wà lẹ́yìn sí i àti ṣèpàdé withdraw kéèsì ni. but he is not ready to withdraw the case. ibi tí wàhálà yẹn wà gbogbo nìyẹn gbogbo ọ̀rọ̀ téèyàn máa ń sọ fún yàn láti fi pẹ̀tù síyàn nínú ni mo ti sá gbogbo ipá mi pé kí n máa ilé withdraw case he is not ready. ó máa withdraw. Yes, trust me. Oh my withdraw. Olúwa lolùṣọ́ àgùntàn mi, èmi kì yóò ṣaláìní. Olúwa lolùṣọ́ àgùntàn mi, èmi kì yóò ṣaláìní. Ọmọ mi dùgúlẹ̀ ní pápá oko tú. Lọ sọ́fíìsì rárá lè ní ilé ni mo wà. Ọmọ nǹkan táwọn á ṣe. Máa wulẹ̀ wálé wá wò mí, a máa pàdé ní club nírọ̀lẹ́. Ìta bá pàdé, a máa sọ. Kò lè tó yẹn má wọ́rì, àjọ wà fúnra wa náà ni. Ṣẹ̀sọ́dọ̀ mi ní lè ṣẹ̀sọ́dọ̀ ọwọ́ náà lọ́la kí wọ́n náà ní tèmi náà lọ́la náà. Nítè. Mẹ́sẹ̀jì wo lélẹ̀? Kí ló ṣẹlẹ̀? Torí ìjọba ní tirẹ̀, agbára ní tirẹ̀, ògo ní tirẹ̀. Bó lára bí tèrè fọ́tò yìí. Wàhálà wà o. Ta ló lè ta lélẹ̀? Mi ní nọ́mbà yẹn lórí fóònù. Máa ṣàgbára lò.
Hello? Oh, good. Ẹ ti rí gbogbo pictures and videos tí mo send sí. Tí ẹ bá fẹ́ kí a dá síta. Case máa Sanyeri tí ó wà ní custody àwọn ọlọ́pàá. Mo fẹ́ kẹ́ withdraw case náà. Yeah. Ah. Otherwise, gbogbo àwọn videos and pictures tí ó wà lórí phone yẹn la máa dá sí gbòòrò. Ah. Okay. Good day. Ah. Wàhálà wà. Oje. Hello, ọ̀rẹ́. FM. Thank you, ọ̀rẹ́ mi, thank you, I'm so grateful. Lọ́wọ́ kan tí mo dá àwọn pictures àti videos yẹn sí, ó pè mí padà lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó jẹ́ tó bá rí bó ṣe ń gbọ̀n lóhùn. Èmi náà kọ́ sáré pa fóònù mọ́ létí ni. Mo ní good day. Mo sọ fún ẹ náà. Mo wá wọ̀rẹ̀ ntí ẹ̀. So mo kọ́ bó ṣe máa rí picture yẹn gbà wọn báyìí, ó máa shock. Ó máa withdraw. Yeah. Ó ṣe gan, I'm so grateful. So mo kọ́. Má bẹ́ẹ̀ ni bọ̀dọ̀ sọ ní sọ́sọ́ ìmọ̀ o. Má bẹ́ẹ̀ ni bọ̀dọ̀ sọ anything pa àwọn sọ́sọ́ gbọ́ láàrin màtí ẹni kó wà o. Tí a fílẹ̀ bẹ́ẹ̀ yẹn lọ wà bó ṣe ń lọ yẹn, tí a stand. Má worry. Àwọn ọ̀la máa win. Ó ṣe ọ̀rẹ́ mi. Má fọ. Níbo ni wọ́n wá sí? Máa mú ẹmú bẹ́ẹ̀. Thank you. Don't doubt me. Ó kéré gan. Olúwa ṣe wọn. Olúwa lolùṣọ́ àgùntàn mi. Èmi kì yóò ṣàlàyé. Ẹ pẹ̀lẹ́. Àwa nìyẹn o. Ó lágbára. Lágbára. Ọlọ́run á ṣàánú wa. Àmín o. Ẹ pẹ̀lẹ́. Ẹ kú ọ̀rọ̀ ara yín. Kẹ́ wàá rí gbogbo ẹgbàá ni. Àní kẹ́yìn ojú ẹgbàá. Mo ti máa ń sọ fún ẹ pé tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ kó máa sọ Yorùbá yẹn kó máa clear. Tó bá ṣọ́ọ̀bù náà bó ṣe máa ń dà mí lánàá pẹ̀lú èdè yìí náà nìyẹn. Ṣé ẹ̀rọ mi rí nílẹ̀? Mi wo. Kódà mi já kùtùkùtù jù lẹ́mi wá bèrè mi wò ẹ̀ lè pè fẹ́ mi bẹ́ẹ̀ rẹ̀ kẹ́ pé mẹ́ka ọmọ kí tó lò wò owó iṣẹ́ ọmọ ìlú yìí àwọn máa ń pìtàn fún mi á bára ẹ níbi ẹ̀ kì í bára ẹ ọ̀rọ̀ ẹ̀ ṣe ni. Ṣé ìlú yẹn kẹ́ ṣe ẹ̀ mọ́ ẹ̀ la gba lọ́ọ̀yà yìí dáa lọ́yà yìí sangun dáadáa yìí sangun pé ilẹ̀ adélábù akọni láì wájú adájọ́ ẹgbẹ́ yìí yẹ́ ẹ bá gbé tì ní ò bá wà successful olówó kan ìdílé múra yes èmi ló sọ bẹ́ẹ̀ fún yín the only anago boy ló sọ bẹ́ẹ̀ fún yín. mo ní ẹ̀rọ gba lọ́ọ̀yà kí ló sọ kalẹ̀ yìí kí ni mò ń ta kí ló wà lórí gbá mi ṣojú fẹnu jẹ gbogbo ẹ̀tẹ̀ wá ń bá mi mú ṣọ́ọ̀bù ni mo ti rán lọ́ọ̀yà. màá gbọ́ pẹ́ sọ̀rọ̀ ṣé ti máa rẹ́wọ́ láyà bí ṣé ti máa rẹ́wọ́ láyà ẹ wo ẹ mọ nǹkan ẹ mọ kí ló bá pààyàn ẹni bá pààyàn ń máa ń para ẹ mọ bẹ kí gbogbo wọn tọ́ pa lásán ń bá hàǹgì ẹ section 1 2 3 ni wọ́n fi ń pa wọn section àkọ́kọ́ ni pé wọ́n á kọ́ hàǹgì ẹ ń bá hàǹgì ẹ tán wọ́n á wá pé àwọn sójà yìí máa ń yìnbọn wọ́n á ní wọ́n ṣe wà ìmọ́lẹ̀ wọ́n tẹ̀ báyìí gbà wọ́n á gbé bọ̀ báyìí nígbà wá pàtó wọn á mọ̀rùn yà tó lọ ajá wa wọ̀ òkú ẹ pẹ̀lú wọn á wọlé tuurutu báyìí láà á wọ tuurutu báyìí. ṣoṣo jí wọn lọ gbogbo báyìí. ọkọ tù rí fún máa ń dájọ́ rẹ. òwú rẹ. ẹ má yẹ kí wọ́n ṣe lè sọ́kọ́ mi ṣàánú mi ẹ má ṣàánú mi bó mo fẹ́ gbà bó mo fẹ́ gbà báyìí. ẹgbẹ́ ń pa àtẹwọ́ ṣe ni má gbà sí má gbà. kò yé mi ní. àṣà ìtẹ̀ ní nǹkan wọlé máa ń jẹun gbogbo owó lè máa wú jẹun wọn ẹ̀gbọ́n àdúgbò lọ̀tún ẹlẹ́gbọ́n àgbàlòsì ẹ̀gbọ́n àdúgbò lọ̀tún ẹlẹ́gbọ́n àgbàlòsì àti ẹ̀lú kan lọ́wọ́ akọ́lẹ̀ ń ṣe ó máa ṣe o ẹ̀ léwu rárá wọ́n yẹ kó máa lù yín báyìí máa lù ẹ̀bẹ́ lórí báyìí là gbogbo ẹ̀ ká àjọyọ̀ ẹ̀ nítọ́jú wa máa ṣàjọ ẹ̀ ṣàjọ mílíkọ̀ lójúmọ́ ẹ̀ ṣàjọ wàṣọjúmọ́ ẹ̀ ṣàjọ àpòkọ̀ lójúmọ́ ẹ̀ náà wípé lórí ẹni ilé ti bá parí ẹ̀ ní ọ̀pọ̀ kan ní ìbáwá yìí àmọ́ ojú ní lójú ṣàánú a lè wù wáyín làbá ní ká wù wáyín ẹ̀ níwà o àmọ́ làbá ní ká ro dúdùn fún àhọ́radégun àmọ́ àní họ́radégun wẹ̀ lórúkọ tèmi ànàgó àti gbogbo òdílé mi pátápátá lè bá ti rí lọ́ọ̀yà gbogbo owó yìí lọ́ọ̀yà ẹ̀ bá gbà pátápátá ẹni àmọ́ tí lọ́ọ̀yà bá gbà pátápátá
kò bá jẹ́ 1 million kò bá jẹ́ 100,000. ó ṣe bàbá ọkọ mi ó ṣe mo dúpẹ́. kò tọpẹ́ bẹ́ẹ̀ ló lọ pẹ́ wálé gbéga ó fún mi 10,000 ọkùnrin báyìí ó ní kí n má dúpẹ́ máa sọ fún nìkan. ẹ̀mí náà máa ń ṣe irú ẹ̀ báwọn èèyàn ó di eyín àmọ́ nígbà tí máa gbowó yẹn pátápátá lè bá ti mọ ìmá gbà pátá ẹ bèè lọ́ọ̀ mi máa fún yín lẹ́gbẹ̀rún 10,000. 10,000. ṣé kò tó la. 10,000. ẹ máa gbọ́ ìyá yìí. irú kàtìkàtì wo ló ń jáde lẹ́nu ẹ̀ 10,000. 10,000. ẹ ṣe é ṣe é bó ṣe ń sọ gbogbo bó ṣe ń sọ gbogbo bí mo fẹ́ bá mi gba gbogbo fẹ́ bá mi kó fún lọ́ọ̀yà fẹ́ bá mi gba owó yẹn tán kó sọ fún lọ́ọ̀yà kó bá ṣoore fún mi. mi tí mi ń ṣoore náà àbẹ́ ìṣòro ẹ ṣiṣẹ́ kan ìyẹn ṣe kù ẹ kú ẹ ní àkáǹtì mi kí n bá ń tọ́jú ẹ ẹgbẹ̀rún náà wò tó yín ló pẹ́ ń ṣe òrì ẹgbẹ̀rún mẹ́wàá bẹ́ẹ̀ ní ìdí ẹ pè mí orí aago orí ibò àjẹ́. lórí burúkú ni bọ̀bọ̀ yìí o ẹni ẹ dákun ṣó wá tù mí nínú ni àbí wá dákọ́ ọ̀rọ̀ mi kò tẹ́jọ́ lọ́wọ́ ẹ ẹgbẹ́ àdúgbò ló fa gbogbo òṣì ẹgbẹ́ àdúgbò ló fa ó mọ̀ wá nínú mi lọ́rọ̀ ni ó mọ̀ kó wá tì mí nínú ó mọ̀ wá bá mi tó wá sọ̀rọ̀ burúkú fún mi ni. lọ́lùṣọ́ àgùntàn mi èmi kì yóò ṣàlàyé ni. Mr. Man. lọ́lùṣọ́ àgùntàn mi. Mr. Man. èmi kì yóò ṣàlàyé ni. ọmọ mi dùgúlẹ̀ ní pápá oko tútù ó tú ọkàn mi lára. Wow. Daddy, This is sudden unnatural death. How come? Bí a ti ń darí ẹ̀ṣẹ̀ àwọn tó ṣẹ̀ wá. Mo ní observation kan lórí sudden death ọ̀gbẹ́ni Alani. Okay. Mo suspect pé Inspector Fẹ́mi ló pa man yẹn. Asao. Because sometimes man yẹn pè mí ó dẹ̀ confine nínú mi pé tóun bá kú pé ká mú Inspector Fẹ́mi ká hold the responsible sir. Ṣòtìrì kò sí àbùjá kan lọ́rùn ọ̀pẹ ibi tó bá báàgùn báyìí ló máa bá sọ̀kalẹ̀ a ti béèrè lọ́wọ́ ẹ̀ a ti pè é ní bàbá a ti pè é ní kọ̀kọ̀ pé kí ni nǹkan tó ṣẹlẹ̀ jẹ́wọ́ fún wa ẹ ní ẹ rẹ́dì láti sọ̀rọ̀ kí lẹ wá pè mí fún kí ló ṣẹlẹ̀ kí lẹ fẹ́ sọ ṣé ti rẹ́dì láti jẹ́wọ́ ni. Ṣé rí ọ̀rọ̀ ní tóbi kí èèyàn fọ̀bẹ bù ṣé ń gbọ́ mi sà èmi ò ní ọ̀rọ̀ tẹ́ ìjọba ń bá mi fà yìí èmi ò ní kò ní délé ẹjọ́ o mi sọ pé kò ní dé kóòtù àmọ́ àwọn kankan wà níbẹ̀ tó léwu tẹ́ lè má fura sí o ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ń sọ ilé yìí lẹ̀. What are you trying to say? Talk what are you trying to say? ẹ má pohùn má gogo mi lẹ́nu ẹ jẹ́ kí n sọ ohun tí mo fẹ́ sọ. Ṣé rí ọ́físà Fẹ́mi tí ẹ bá gbọ́ pé mo kú sínú ibi tí mo wà yìí ọ́físà Fẹ́mi ní kẹ́ mú o ọ́físà Fẹ́mi ó ní kẹ́ dì mú o ó mọ̀ nípa ẹ̀ òun gángan ló pa mí o. Oh, you are trying to rope a Nigerian police officer? Abi? Okay, o fẹ́ rope officer Fẹ́mi àbí? O fẹ́ rope ẹ̀? What are you trying to say? Kí ló pa yín pọ̀? Báwo ni officer ṣe máa pa criminal? Àbí báwo ni officer ṣe máa pa suspect? Let me put it that way. Ẹ o sá ó yẹ ọmọ tó ń sunkún ó yẹ iye tó ń rẹ̀ ó ti yé ọ́físà Fẹ́mi ní tí mo sọ yóò yé wọn. Are you sure of what you are saying? Very well, sir. Mo mean it, sir. But kí ni nǹkan àṣírí tó sọ wípé ó wà láàárín àwọn méjèèjì? Bí mo ṣe bí máa nìyẹn tó kò sọ anything fún mi, sir. Permission to follow, sir. You can go. Yes, sir. Ó ti ẹ̀dá tẹ́ ẹ dé ẹ wo ìyá Ṣẹ́gun ò jẹun o irọ́ o ṣe ló ń wẹkún mu ṣáá ó tiẹ̀ ti sú mi ẹ wo mo po ẹ̀kọ́ bóyá tiẹ̀ fi sínú kó mú kọ́ ìyá Ṣẹ́gun ò gbẹ̀kọ́ ìgbà tákọ̀ ń tutù ni mo tún gbé wọlé. ìyá Ṣẹ́gun gbọ́ ṣé n tó wá kàn ní n tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀
yín tó ti bàjẹ́ mọ́jà àfẹ́bà tí ò ti bàjẹ́ jẹ wọ́n ló jẹun ṣé tí wàá kàn nù ó sùn kó tọmọ tó wà nílẹ̀ yìí tó bá sunkún dọ̀la ọ̀sẹ̀ bàbá Ṣẹ́gun ò lè jí mọ́ nítorí ti bàjẹ́ àbúrò mi dákun torí Ọlọ́run mo fẹ́ lọ́wọ́ bá bí ọ. ẹni ọkọ mi ò lè jí mọ́. kò sí bá a ṣe fẹ́ ṣe tó fẹ́ jí mọ́. ṣá níjọba nílùú ìṣá. ìjọba kẹ. lọ́rọ̀ tó kọ mi ò mọ́wọ́ tí ò fẹsẹ̀ tó fi kó bá òun ló fi kó bá yìí òun ló fi kó bá yìí tó ti bọ́ létí títí tẹ́mi fi bọ́ lẹ́nu ẹ̀ tó ṣàánú mi àtọ̀gbọ́ tó sọ mí tó pọ̀ sọ gángan àti mi. àwa náà mọ̀ pé o lè pa àyàn kò ṣe pé tí o lè dá àyàn kú lè pa ṣé ni ó pa àyàn ọ̀rọ̀ àwọn ìjọba tá a níre torí Ọlọ́run wọ́n Ṣẹ́gun ò lápọ̀n. tọ́mọ ẹni owó mi wàá bọ̀ sunkún bí o mi wàá ràn lọ́wọ́ ẹkú o tọ́mọ ẹni kò ro. aláìṣẹ̀ má ti kú sípò kàbá yìí Ṣẹ́gun bàbá ẹ̀ ti lọ mi rí bàbá ẹ̀ mọ́ bàbá ẹ̀ ti lọ mi rí mọ́ n tó ṣe lè fún mi dá mi lóró tọmọtọmọ ẹ dá mi lóró tọmọtọmọ. mo wá fọlọ́run bí ọ torí Ọlọ́run tó ó tó sọtí gbọ́. ikú ọmọ pé ọjọ́dún ló ń parí. wá pàtó síbẹ̀ pàtí ìbá tí ẹ̀yà tó mú tó wà lẹ̀ bí ta bá kẹ́sì dé àti bọ́tà bá dé pé fẹ́ẹ́ sùn sí àwọn ìkẹ́sì wà tó wá pa wọn yẹn. ṣé ìwọ náà tún believe mi ni tí other officers ò bá tiẹ̀ gbà mí gbọ́ ìwọ náà ò tún gbà mí gbọ́ mi ì mọ kankan pàápù ẹ̀ nígbà tí mi ò daft ṣé màá fẹ́ dojú kéèsì mi fúnra mi ni tí mo mọ̀ pé tí nǹkan ìbá ṣẹlẹ̀ orí mi náà ló ń padà bọ̀ mi ò mọ kankan pa mi ò lè parọ́ fún ẹ. ó sọ pé ọ̀pọ̀lọpọ̀ àmọ́ yẹn. mi ò mọ ẹni tí ń pa owó yẹn. ibi tí kéèsì yẹn lọ sí ó dábàá ní pé àwọn kan wà níbi kan tó dáa kó máa lọ́wọ́ ni. kò yé mi tí ń dàrú mọ́ mi lójú. máa rí mo tún ọ̀sẹ̀ pé òun kan pa ẹ̀ ìmàṣẹ lórí ẹ̀ ìmàṣẹ lórí ẹ̀ ṣe máa fún ẹ ní iṣu. ṣé bí tọrọ ẹ lọ ṣé mi ní padà ṣe. fọkàn ara ẹ balẹ̀ máa wọrí tó yẹ mú wà fún ẹ máa wọrí ọjọ́ kó yẹ mi pé ìwọ́kọ̀ ló pa ọ̀rẹ́ mọ́ pa ẹ. I know nothing about it. mo fi ẹ̀rẹ́ fẹ́ mi máa wọrí fọkàn balẹ̀ ìmàṣẹ lórí ẹ̀ jásán lọ́dọ̀ dàgbé fọ́tò àlùjá. ẹ̀wọ̀n ló kọ́ lẹ́kùn. ikú ọmọ pé ikú ọmọ pé ọjọ́dún ló ń parí. Inspector Femi. Yes, sir. Well, inú mi dùn pé ìwọ fúnra rẹ o mọ̀ nípa iṣẹ́ ọlọ́pàá dáadáa. O mọ̀ ti fún tẹ̀dọ̀ iṣẹ́ ọlọ́pàá. Ó dẹ̀ yẹ kì í ṣe nǹkan tó ṣẹ̀ṣẹ̀ ń ṣe. So, gẹ́gẹ́ bí o ṣe mọ̀ wípé tí orí situation bá ṣẹlẹ̀, ó ní ìgbésẹ̀ tí àwọn ọlọ́pàá máa ń gbé. Àbí bẹ́ẹ̀ kọ́? Yes, sir. Okay, good. From the headquarters, wọ́n jẹ́ kí n mọ̀ wípé o máa ní láti lọ jókòó lé fún bí oṣù mélòó kan. Kí investigation lè lọ lórí case Mr. Alani tó kú sí custody wa, tó kú sínú cell. So tí investigation yẹn bá ti dé ibi tó yẹ kó dé, so definitely wọ́n máa invite ẹ padà wá sí ibi iṣẹ́. Lẹ́tà yẹn gbọ́dọ̀ tẹ̀ ẹ́ lọ́wọ́ lónìí. Nítorí jẹ́ kí n sọ ilé fún ẹ, òun ni bẹ́ẹ̀ mi àti ẹ ṣe jọ close, bó ṣe jọmọ dáadáa sí mi, bọ́ fọkàn ẹ balẹ̀, gbogbo àwọn tó bá yẹ káwa náà ṣe a máa ṣe. Yes, sir. It's okay, that's all right. Go take care of it. So let time I can know very soon. Thank you, sir. All right. Thank you, sir. Okay. Ikú ọmọ pé ikú ọmọ pé ọjọ́dún ló ń parí. Look, mi ò lè wá para mi fún ẹ. Gbogbo ipá ni mo ti sá. Now, o ti sú mi. Tẹ̀lé mú ẹ. Mi ò
ò lè para mi fún I can't kill myself for you tell me fẹ́ nú ẹ ok ṣé wọ́n kí ní secret lọ́wọ́ yẹn ni mo ní secret lọ́wọ́ mi ni ṣé wọ́n kọ́ fẹ́ ní secret yẹn lọ́wọ́ ni I can't kill myself tell me nú ẹ now I'm ready for you I am ready for you. ìtàkùn tó ní kéré má gòkè àlọ́ tó ń tẹ̀lé mi lọ àjọpọ̀ ni. Fẹ́mi, what is going on? No, kí ló ń ṣẹlẹ̀? Ṣé bó kò ṣe máa wò mí ìwé tó máa káwọ́ gbéra? Àbí ṣé lórí ọ̀rọ̀ tèmi gan ṣó yẹ kí ara ẹ̀ tutù tó yìí? Ọmọ ìyá mi, àbúrò kan ṣoṣo tí mo ní láyé lọ́run, òun ló kù. Ó dẹ̀ jókòó síbẹ̀ ó káwọ́ gbéra. You guys are doing nothing about it. Ìwọ àtàwọn colleague ẹ sọ pé we will get to the root of this matter. We are doing investigation. Èmi ò mọ investigation olórí burúkú. Èyí tẹ́ ń ṣe láti jọ sí ẹ̀jẹ̀ rí nǹkan kan sọ fún mi. Jọ Fẹ́mi, ṣé bí Búkì kan ṣe máa kú gbé nìyẹn? Ṣé bí Búkì kan ṣe máa kú gbé nìyẹn? Torí tó bá jẹ́ pé kéèsì oníkéèsì ni. Bó bá ṣe ń lọ sí night duty, ló máa ṣe double shift, ló máa kágídí borí bíi fáànù yíbò. Ó wá débi ọ̀rọ̀ ọmọ ìyá ti tèmi nísìn. Ó káwọ́ ọmọ bàbí àtọ́lé. Ṣé nǹkan tó yẹ kó ṣe fún mi nìyẹn Fẹ́mi? Ó ti di ọmọ. Ṣé àwọn abiyamọ ò tiẹ̀ tá ẹ ni? Àwọn abiyamọ ò tá ẹ Fẹ́mi. Àkúkú mọ̀. Night duty ọ̀rọ̀ tẹ́ máa sọ pé ẹ lọ ṣe investigation òfò káàkiri. Bóyá lé àwọn obìnrin lẹ lọ ń sùn. Tẹ́ máa fi investigation kẹwọ́ torí mi ò mọ nǹkan tí ara ẹ ṣe tutù tó yìí lórí ọ̀rọ̀ ikú Bùkọ́lá. Fẹ́mi orí kọ́kọ́ ṣe sí i. Ojú gbà mí ti fún ẹ. Ojú gbà mí tí fún ẹ wò kò sí wàhálà mi ò gé lẹ́sẹ̀ mi ò rán lápá èmi kan fún ara mi níbi tọ́rọ̀ dé dúró bá pọ́sítà bá máa lọ sí gbogbo police station káàkiri torí ọmọ ìyá mi ò lè kú gbé o mi ò ní gbà ìwọ ìka àgbáyé òṣì yìí ẹni bí apọnmọ wẹ̀. ikú jọ gẹ́dẹ́ ikú rẹ̀ dín ikú jọ gẹ́dẹ́ ikú rẹ̀ dín ikú ọmọ pé ikú ọmọ pé ọdún ló ń parí. Dọ̀lọ́bà lọ́wọ́ àbọ̀ àbọ̀. What goes around surely comes around. Dọ̀lọ́bà lọ́wọ́ àbọ̀ àbọ̀. What goes around usually comes around. Bọ́rọ̀ mi dé báyìí ara mi ò balẹ̀ ẹ̀rù tí ń bà mí nígbà tó wá pè mí tó sọ pé kò kí n ṣe ọ̀rọ̀ orí fóònù bá fi kó rí mi ìgbà yẹn lọ́kàn mi tú balẹ̀ díẹ̀ because mo mọ̀ pé o lè fẹ́ wá fún mi ní sad news kò sọ pé o fẹ́ wá rí mi gangan wá ti sọ lórí fóònù kí ni solution ṣe solution ti wà ní. ẹfẹ solution ti wà. Good. mo ti rí solution. o ṣe gan o ṣe gan. sọ ma pé ẹ̀ta gbójú òkun ló jẹ́ náà gbàjá ẹlòmíì tó bá bí pé èèyàn yẹn ni àbí èèyàn ni tó bá fa àwọn ìtọ́wọ́ àwọn pé ẹranko ló kò dá wọn yàn bóra ni. so believe pé ọ̀fíìsà lẹ́kàn ló ń dé ọ̀ẹ́sà. ọ̀fíìsà lẹ́kàn. yes. ó ṣe ṣẹlẹ̀ ìgbà tí kéèsì ṣẹlẹ̀ mo tún wò pé ẹni ṣiṣẹ́ lórí ẹ̀ mo dẹ̀ pé ẹ̀ méjì ẹ̀ wá ní charge kéèsì ìwọ àti òun ni. right. ìwọ dẹ̀ ilé sọ fún mi pé ọkọ̀ ló pàlà ni tí mo dẹ̀ wọ́n pé o lè parọ́ fún mi àmọ́ pé pàtí wọ́n sọ pé o lè pa tí mo lè tọ́ sọ pé ọkọ̀ ló pa kí ni mo náà ṣiṣẹ́ lára ọ̀fíìsà lẹ́kàn àti pé mo tó máa ń sọ mo ti ń ṣiṣẹ́ lórí ẹ̀ mo ti ń ṣiṣẹ́ lórí ẹ̀ tí ó dẹ̀ mọ̀ pé mo ṣe lára òun mo ní ọ̀lẹ́ àná pé kó lọ fẹsẹ̀ báyìí mo á tẹ̀lé mo tẹ̀lé òun gẹ́sì bí ó lọ. ilé ìṣẹ́ gbájẹ́ ní ọ̀fíìsà lẹ́kàn yes ojú mi báyìí tó wọlé wọn wà bí kò mọ kàn wò ní nígbà tó bẹ bí 1 hour ó dáre padà
wọn pé ọ́fíìsà lẹ́kàn ní ìṣèfà gbájé dájúdájú ikú àlà ni kò lè ṣẹ́yìn ọ́fíìsà lẹ́kàn àti ìṣèfà gbájé nítorí pé secret yẹn kó máa leak out ọ̀yẹ̀ pa máa yẹn. àmọ́ wọ́n ṣe tí wọ́n lọ sí tọ́lọ́hún ṣùgbọ́n mo wá ní ilé ìwà sọ fún ẹ pé bí tó ń bá ṣẹ́dẹ̀ nílé kọ́kọ́ yẹn lè balẹ̀ kó lè mọ̀ pé níwájú lẹ́yìn ẹ̀ tí ẹni mò ń ṣe ní fẹ́ẹ́ sùn méjì pé màá mú wọn lè ṣe gan tí wọ́n gbé bọ̀. inú mi á dùn ọ̀rẹ́ mi ò fẹ́ kí iṣẹ́ bọ́ lọ́wọ́ mi iṣẹ́ ò lè fẹ́ ṣẹ̀wọ̀n. ó dá bàdé ọ̀wé kọ́ tó fi mú wọn náà. kí ni kí n fẹ́ mu ṣé o fẹ́ tolóògógóró dé. ó ti àṣà tọ́tọ́ ń bọ̀ ọ́n kọ́ọ̀pù méjì àdó máa mú ni. mo fẹ́ kó ṣẹ́rọ̀ bọ̀bọ̀ ṣẹ́rọ̀ máa ronú. kájọ gbèsè kájọ ṣe fàájì tẹ n fẹ́ kó kárí tó kárí wọn wọ́n bẹ yóò tó dà ṣe fẹ́ sọ́ọ̀dì wọ́n fi nǹkan kó gbé lọ́wọ́ ní malẹ̀ fún kájọ bùsà ara tó ń bọ̀. What goes around surely comes around. Ẹ fẹ́ já tíkẹ́ẹ̀tì fún torí pé ẹ fẹ́ já tíkẹ́ẹ̀tì fún yẹn ẹ wá mú ẹ fà bọ́lẹ̀ lórí ọ̀kadà ní ìsìn ó ti kọ́ lẹ́sẹ̀ wà lágbègùn jọ má bínú kí ló fẹ́ kó ṣẹlẹ̀ sẹ́ báyìí. bọ̀bọ̀ yẹn ni ò ní sùúrù àbókí yẹn bó ti máa ń ṣe nìyẹn. bẹ́ẹ̀ fún tíkẹ́ẹ̀tì kó dẹ̀ fún mi lówó ibẹ̀ ni ó ti sùúrù ní ìwà mi pé àwọn ọ̀gá wa sà. sorry jọba mi wo fóònù ìbí àwọn network ó dẹ̀ kò gbèrè ó gbèsè àfẹ́sọ̀ àtàrọ̀ níṣà. àwọn ní network náà ṣọ́ọ̀tì ń wọlé látẹ̀kọ́. ẹ fọ́ọ̀nù tó ní mẹ́mí kọ́ọ̀nù tó ṣé wọ́n ní credit. 100. lọ sí fún mi láìpẹ́ nìyí kó wá lọ ṣìnà wọn ránṣẹ́ ní kó wá mi gẹ́ẹ̀tì kankan. o máa kọ statement o. ó dìgbà tààrà ọ̀gbẹ́ni yẹn bá yá kó tó kúrò mi. mo ti pe àwọn ọ̀gá àwọn náà ti ń bọ̀ mo ti pè wọ́n. ok o mẹ̀ṣẹ̀ṣẹ̀ o tún mọ̀wé kọ. hello. sọ pé orí ẹ ti wú. nǹkan tó ṣe máa ń parọ́ mọ́ yín nìyẹn àwọn ọlọ́pàá tó ṣe máa ń parọ́ mọ́ yín nìyẹn màá bẹ́ẹ̀ kọ́ nìsín màá lóò jalè ó pààyàn. ẹgbàá tó ti mọ̀wé kọ. ẹ máa sọ fún pé ọ̀gá. kí lorúkọ ẹ. ẹ̀wọ̀n àgọ́lọ́ rẹ̀ kílẹ̀ yẹ. Olúwa lolùṣọ́ àgùntàn mi èmi kì yóò ṣàlàyé ni. Olúwa lolùṣọ́ àgùntàn mi èmi kì yóò ṣàlàyé ni. Ó mú mi dùbúlẹ̀ ní pápá oko tútù ó tú ọkàn mi lára. Dárí ẹ̀ṣẹ̀ wájú ọ. Dárí ẹ̀ṣẹ̀ wájú ọ. a máa ti bọ́ ìmọ́lé ní ìsìn yàn wọ́n máa pè kọ́sítébù kọ́ wá tì mọ́lé. ẹ̀yin oní tíkẹ̀tì ẹ̀ máa ń ṣe nìyẹn tí máa ń drive máa ń rí níbẹ̀ ẹ̀ máa ń ṣòṣì pẹ̀lú àwọn ọlọ́kadà yẹn ṣé wọ́n ṣẹ lọ́wọ́ ọlọ́kadà ṣẹ lọ́wọ́ àbí. àwọn ngbọ̀n ọ̀kadà ní òòrùn ẹ̀yìn jókòó síbòjì ẹ̀ ń já tíkẹ́ẹ̀tì fún ẹ̀ ń gbowó abọ́lẹ́rẹ́ kí ló pé. torí ìjọba ní tirẹ̀ agbára ní tirẹ̀. ẹ sà ẹ sẹ́tù nǹkan tó wà nílẹ̀ tá a bá ti sẹ́tù ẹgbà tá a fẹ́ ṣe díù yìí ó níbẹ̀ ṣe ń ṣojú náà àtẹ́bá ti fẹ́ gbá àwọn nǹkan ẹ máa ṣojú wá kan a ṣe díù tán ní ìsìn ẹ sẹ́tù mi ẹ fún mi balance kí n máa lọ náà. máa ṣàgbára lò. bàbá yín sọ́ọ̀tì kọ́ lélẹ̀. so because okay ń sìn òṣìṣẹ́ ordinary security ń sìn wàhálà fẹ́ pọ̀ tó yìí iṣẹ́ Wálé àti Fẹ́mi tó sì wà nílẹ̀ tí wọ́n láwọn láṣìírí bàbá wọn lọ́wọ́ jọta ló sì máa ṣe èló ni balance tó kù tí mo fẹ́ fún mi tó lé tó yẹn tó ti torí ẹ̀ tó ń bínú tó ń bínú tó ń bínú. bàbá ilé yóò kì í ṣe business deal lélẹ̀ deal tó bá ṣe deal wọ́n máa clear deal tó bá jẹ́ business ni a lè prolong business mo lè máa dúró de pé àwọn máa sanwó mi owó máa jáde but deal lélẹ̀ tí tá bá ti ṣe deal ẹ̀ sanwó mi ẹ̀ clear deal tó bá ti jẹ́ ọ̀rọ̀ Wálé àti Fẹ́mi ọ́fíìsà mi ni wọ́n mọ bí mi máa yanjú yẹn a máa sọ yẹn lọ́tọ̀ ni kéèsì ọ̀tọ̀ nìyẹn but ìta ti ṣe ẹ̀ clear. ojú fóònù àbá ṣe ń sọ̀rọ̀ ni ẹ má bínú ọ̀rọ̀ owó lélẹ̀ ọ̀rọ̀ owó kan pa báwo la fẹ́ sọ̀rọ̀ Fẹ́mi àti Wálé báyìí. wọ́n lọ draw plan ni tó bá ti yà tán kó gbé wa kó jẹ́ kémi o. ìyẹn ló kéré jù náà ìyẹn ló kéré jù mí àbí Agége boy àfi execute anything Wálé àti Fẹ́mi ọ́fíìsà mi bákan la ṣe ṣe ti security náà bàbá tó bá ti ṣẹlẹ̀ máa yẹ kẹ́ mọ̀. àwọn yìí ṣá torí owó kí ló lè tó èèyàn èlé lówó. ìjọba lọ́wọ́ àbọ̀. What goes around surely
comes around. Talabalo abo abo. What goes around usually comes around. Ẹ ṣe kú lẹ́yìn ọ̀gá ọ́fíìsà títẹ̀ ẹ̀dẹ̀ wá ṣe ó dẹ̀ dá yín lójú pé CP mọ̀ sí. Yes sir. Sorry sir, I don't have my above me sir. So any show. No problem. Madam ìwọ dúró sí lẹ́ǹtì ẹ̀ ọ̀rẹ́ ará ìlú ni ọlọ́pàá jẹ́ wọ́n ní kán pè mí wá ni so tí n bá dẹ̀ dọ̀hùn wọ́n á béèrè tí wọ́n bá fẹ́ béèrè má dáhùn lóhùn so máa padà sí lẹ́ǹsìn. ẹ fẹ́ kí n tẹ̀lé yín. náà rè dúró títí kò sí wàhálà máa dé ní ìsìn. What goes around surely comes around. Talabalo abo abo. What goes around surely comes around. Talabalo abo abo. Can you imagine? Ẹ̀yin tẹ́ ń ba iṣẹ́ ọlọ́pàá jẹ́ ni. Èyí tí wọ́n ń pè ní kọ̀ǹda nínú rẹ̀ sí lélẹ́yìí. Can you imagine? Ìwọ tá a trust. Tá a rò wípé ọmọ gidi ni ẹ́. Tá a rò wípé òun ṣiṣẹ́ gẹ́gẹ́ bí iṣẹ́. Aṣọ ò ṣe nǹkan kan rárá. Ìkà ló ń ṣe nínú iṣẹ́ ọlọ́pàá. Agbẹ̀yìnbẹ̀bọjẹ́ ni ẹ́. So gbogbo information tó wá fún mi tí mo rò wípé èèyàn gidi ni ẹ́ máa yẹn bẹ́ẹ̀ sọ nǹkan kan inspector Fẹ́mi ló ṣe gbá inspector Fẹ́mi ló ṣàwo not knowing wípé ìwọ gógógógó ló padà pa máa yẹn ó dùn mí fún ẹ gan ni o mi expect pé irú ẹ ó lè hu ìwà tó wù yìí bọ̀ kò sí problem thank God pé wọn náà mọ̀ ń pàṣẹ ọlọ́pàá ó dẹ̀ mọ̀ òfin ilé wa gbogbo adájọ́ mọ̀ pé tó bá pààyàn èmi ò mọ̀ nǹkan tá adájọ́ máa sọ lórí yẹn now tí kò bá sí ti inspector Wálé tó wà lórí ìjókòó yìí tá a máa sí ilé chief báwo la ṣe fẹ́ mọ̀ wípé ìwọ àti chief iṣẹ́ burúkú lẹ̀ jọ ń ṣe so ìwọ ló ń ṣiṣẹ́ fún chief àbí ó jọ mí lójú gan bọ̀ kò sí wàhálà à á jẹ́ kí ìwọ náà mọ ìwà tó hù bó ṣe dá àti bí kò ṣe dá sí nígbà tó bá délé ẹjọ́. Thank you so much Inspector Wale mo appreciate ẹ gan inú mi dẹ̀ dùn pẹ̀lú iṣẹ́ takuntakun tó ṣe and of course nídìí iṣẹ́ wa náà gbogbo ẹni tó bá ti ṣerú nǹkan báyìí náà kò sí ní tá a fẹ́ ṣe ju pé ká kàn recommend ẹ lọ sí headquarters kí wọ́n dẹ̀ wọ́n tó lè ṣe lórí promotion ẹni kíákíá that is just it so fọkàn ẹ balẹ̀ gbogbo tó bá yẹ káwa náà ṣe àwa náà ṣe láti lè rí wípé o jèrè gbogbo iṣẹ́ ribiribi iṣẹ́ dáradára tó ṣe Ọlọ́run á wà pẹ̀lú ẹ ó kúṣẹ́ ìwọ náà ló máa lulẹ̀ dáadáa àwọn tó bá yẹ kẹ́ ṣe lórí ọ̀rọ̀ ẹ ṣe bọ̀ láìpẹ́ láì jìnnà mi ì fẹ́ kú pẹ́ rárá ẹ bá mi rí fáyà lọ sí court gbogbo ntẹ bá dẹ̀ nídìí pátá ni màá fi fún yín support alright thank you ẹ ṣe lẹ́ẹ̀kan ojú ẹ̀ hàn hàn bó ṣe ń wò ọ̀daràn. What goes around surely comes around. Talabalo abo abo. What goes around usually comes around. Baby, shut up! Shut your mouth! You're just an evil. Oh, Papa! Oh, ṣe kúkú pa lẹ́nu ẹ̀ ó sọ pé wọ́n kàn ló pa
Fẹ́mi nǹkan tó ṣe burú jù kó jẹ́ pé wọ́n ló pa Bukky lọ. I loved you. I gave you all of myself. I gave you my life. Nǹkan tó ṣe fún mi. Fẹ́mi nǹkan tó ṣe fún mi. Tí o bá kí n ṣe fẹ́ tí mo ní sí ẹ. Àti pé mi kàn mọ̀ wípé Bukky ní health issue. Fẹ́mi, máa sí ẹjẹ́ bèbí ẹ̀wọ̀n. Màmí ṣọ̀pọ̀ ṣẹ̀wọ̀n. Ìwọ ìkà burúkú yìí. Leave me alone. Aláìnítìjú. Ọkùnrin burúkú, ọkùnrin òṣì. Má fi ẹ́ sílẹ̀. Bukky ti fẹ́ mi sílẹ̀. Nígbà tí Bukky ti fi mí sílẹ̀ kẹ́mi máa wá fi wọ́ sílẹ̀. Fẹ́mi, leave me alone. I beg of you. Ìyá burúkú ni ẹ́. Ọkùnrin ọmọ ṣe finú tán. Ìwọ. Ó bá bọ́ mi lájọṣepọ̀. Nígi mú mi. Ìyá náà fi jẹ mí o. Leave me alone. Leave me alone. Yóò wojú ìka ni ẹ. Ìka ni ọ̀dájú ni ẹ o. Mọ́tà mi sọ̀rọ̀ mi bá wọn oníburú fọ́rí ìkàdé fìlà sórúkún tó bá wọn lé ká gbádùn tó bá yọ jára máa fi sí. Ups and down life no balance. Sky too high for the best to fly.